kan kájọ gbádùn ètò tòní á ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ máa gbádùn ẹ̀ lọ́nà. Ilé aláyọ̀, ilé aláyọ̀, ilé aláyọ̀ nílé wa. Ilé aláyọ̀ wa o, kò ní dílé ẹkún, kò ní dílé òṣè o. Bàbá rere, ìyá Ìbàdàn ló tún dédé pẹ̀lú ètò Ràbàǹdẹ̀, pẹ̀lú ètò Kàǹkà. Sétí aráyé, àwa máa ń gbádùn rẹ o, gbẹdẹmukẹ. Àwa dẹ̀ ń gbádùn rẹ o, gbẹdẹmukẹ. Bẹ́ẹ̀ni, ètò ìdílé aláyọ̀ lètò pẹ̀lú èmi ọmọ yín olólùfẹ́ yín ìyá Ìbàdàn náà ni ló tún dé sórí ètò yìí ètò wa ìdílé aláyọ̀ táà mú wá fún yín lọ́jọ́jọ́ Monday àti ọjọ́jọ́ Jímọ̀ láti aago 7 alẹ́ náà là ń mẹ́tò wá. Ẹ wá nǹkan fìdílé kẹfìdílé kan kájọ gbádùn ètò tòní á ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ máa gbádùn ẹ̀ lọ́nà. Mo ti rẹ́ni tó máa ṣe, mo ti rẹ́ni tó pèlè. Ìyá Ìbàdàn máa ṣá, àṣà ìṣẹ̀lẹ̀ wa wọ́n pèlè. Ẹ máa gbọ́ Ìyá Ìbàdàn lórí ètò wa, à ń ṣe bẹ́bẹ́. Ìyá Ìbàdàn máa ṣá lórí ètò wa, à ń ṣe bẹ́bẹ́. Ìlérí rẹ̀ onílọ́lá iṣẹ́.
are worthy of my praise. Torí tó ọ̀nà tó lọ́rọ̀ mi gbà ní tèmi o, ó jọ mí lójú. Ọ̀nà tó gbé ọ̀rọ̀ mi gbà ní tèmi o, ìyanu ló yẹ. Ó yà mí lẹ́nu gidi gan. A ní ọ̀nà tó gbé ọ̀rọ̀ mi gbà. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó gbé ayé wa gbà, ọ̀nà tó gbéṣẹ́ wa gbà, ọ̀nà tó gbègbèsè ayé wa gbà, ọ̀nà àrà ọ̀nà ọ̀tọ̀ ni. adúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ ọba mi òkè, ọba mi ilẹ̀, ọba mi àárín, ọlọ́wọ́ ńlá, oníṣẹ́ ńlá, alágbára ńlá, ọlọ́wọ́ ọba mi ti ṣe ohun gbogbo lódùlódù, ọba tó fi fẹ́ rẹ̀, àánú rẹ̀, ààbò rẹ̀ tó fi bò wá, ọba tó pa ọmọ tìlétìlé, ọba tó fàánú rẹ̀ yí wa ká. ìyìn ògùn ọlọ́nà ló yẹ lẹ́dùnmáre, kábíyèsí rẹ̀ o, ọba mi tó tóbi àró, alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn, ọba mi àjàkárí ayé, ológun àìkú, ọba tí gbénu ìmọ́lẹ̀ ṣògo, ọba tó fún rere tó fi wá wa rí, ọba tó fún pàtàkì tó fi kẹwàá tó fi gẹ̀wá, ògo ìyànlá náà ní forúkọ rẹ̀. ìjẹ́ ẹkú lé báyìí náà làkàrà lé ẹ̀rẹ̀ wá làákérò ọ̀nà, ẹkú ìjọ méjì mẹ́ta náà làákìrẹ ni, bó bá tíjọ́ méjì mẹ́ta tá a ríra wa. ẹ mà kálẹ́, ẹ káàsán, ẹ kú àárọ̀ níbikíbi tẹ́ ẹ bá wà, tẹ́ ẹ ti ń gbọ́ mi, tẹ́ ẹ ti ń wò mí, ṣe dáadáa ni mo bá yín, àlàáfíà kọ́ bí o, ṣe dáadáa lẹ́yìn náà wà. Kò sẹ́ni tó lè bọ́ lọ́wọ́ ọba mi dọ́gba, ọba tó tó bí aró, ọba mi ò wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ńlẹ́, ò wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ lájò, paríparí ọlá, ọba ti jẹ́ paríparí ògo, awúwo mọ̀ṣẹ́ gbé, ọba mi asọ̀rọ̀ dayọ̀, asọ̀dẹ́dẹ̀ ẹ̀rọ, asọ̀gbẹ́dìgbò, ọba mi ti sọ̀gbẹ́dìgbòrò, èyí ògo náà ló yẹ ọ́ kàbíyè òsì, ọba tí gbogbo ọpẹ́ ìyìn yẹ fún. wọ́n kí gbogbo ẹ̀yin èèyàn mi nínú ilé níbikíbi tí ẹ ti ń gbọ́ mi, tí ẹ ti ń wò mí, ọ̀dẹ̀dẹ̀ tí ẹ ti ń gbọ́ wa, tí ẹ ti ń wò wá, mo mà kí yín ò wípé ẹ kú alẹ́, ẹ kú ajálẹ̀ níbikíbi tí ẹ bá wà, tí ẹ ti ń gbọ́ wa, tí ẹ ti ń wò wá, ṣe dáadáa ni mo bá yín. ẹ kú iṣẹ́ ẹ̀ní, ẹ kú àtàárọ̀, a kú ọ̀sẹ̀, a kú òpin ọ̀sẹ̀ àná, àtúkú ọ̀sẹ̀ tuntun tá a tún wọnú ẹ̀ lónìí. ó ní ọjọ́ ajé, ọjọ́ Monday náà lé, ọjọ́ 14 nínú oṣù kínní ọdún 2018. ó náà lè níyì, adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba mi tó fún wa lórí ọ̀fẹ́ ńlá kàǹkà láti wà lókè pẹ̀ lónìí. adúpẹ́dúpẹ́ atọ́pẹ́dá lọ́wọ́ ọlọ́run ọba mi, ìgẹ́ ọlọ́wọ́ ńlá ti yọmọ rẹ̀ nínú ọ̀fìn, ọba tó dé mi àti yín sí, ọba tí ò fi wá fún ìyàjẹ, tí ò fi wá fọ̀tá, eléyìí tọ́pẹ́ òjò pẹ̀lú àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba. ṣé dáadáa ni mo bá yìí náà, ẹ̀kú iṣẹ́, ẹ̀kú ọwọ́ iṣẹ́ lónìí, ẹ̀kú àtàárọ̀ níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi, tí ẹ ti ń wò mí, ṣé ọ̀rẹ́ ra o ṣara lè ara ò lè bí, láti lè ṣe wa ìbílẹ̀ rédíò TV tiwantiwa lára Àgbàyídá, níbẹ̀ náà lẹ ti ń gbọ́ wa, tí ẹ ti ń wò wá live and direct náà rèé, láti lè ṣe wa ìbílẹ̀ rédíò TV náà lẹ ti ń gbọ́ wa, tí ẹ ti ń wò wá yìí, pẹ̀lú mi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, ìyá Àbàdàn authentic yín náà rèé, ọbítẹ́bù ìyá Àbàdàn yín rèé, wọ́n là ń lóní pírẹsẹ̀ntà yín rèé, asọ̀rọ̀ tẹfẹ́ ti mọ̀ràn yájú ọmọ yín rèé, tí mọ̀ pàṣíwájú ń bàbá ajímọ̀tọ́lá ẹ̀jẹ̀ wà fún gbogbo UK mi náà ni mò ń kí yín káàbọ̀ sórí ètò yìí ní iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò tiwantiwa lára Àgbàyídá. bọ́ọ̀ ni lọ́dọ̀ yín náà ṣe gbogbo ẹ̀ ń dùn ṣòro sí, gbogbo ẹ̀yin alájẹ́ bàbá lọ́jà, gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba, bó lọ́wọ́ ṣẹ́ lónìí, ṣe gbogbo ẹ̀ lọ bẹ́ẹ̀ ti fẹ́, àdúpẹ́dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba. níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV náà lẹ ti ń gbọ́ wa, tẹ̀ tí ń wò wá yìí káàkiri gun mẹ́rẹ̀ẹ̀rin àgbálá ayé, níbi tẹ̀ bá wà, tẹ̀ tí ń gbọ́ wa lórí ètò yín, ètò wa ìdílé aláyọ̀, pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. ó náà lè tó tuntun gorí afẹ́fẹ́ o fún tòní nínú ọdún 2019. àdúpẹ́dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó fún wa lórí ọ̀fẹ́ láti ti jẹ́ mọ́ jẹ́ èèyàn, láti ti mọ́ bẹ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ẹ mọ̀ kúlẹ̀ nínú ilé yìí ò lẹ́ẹ̀kan sí, ṣe dáadáa ni mo bá yín. I want people to see themselves.
mo mọ̀ pé tún lè ṣe ju ti ìgbàanì lọ. Mo mọ̀ pé tún lè ṣe ju ti ìgbàanì lọ. Ilé ṣe lọ́jọ́ yẹn gan, ẹ wọlé oṣù, ẹ wọlé ẹjọ́. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba mi lè ṣe ju ti ìgbàanì lọ. Ọba tó ṣe tàwọn tàná ó ṣe dandan kó ṣe tèmi àti yín náà lónìí bàbá ti nígbàgbọ́. Bí mo bá lè yọ bó ti tọ́, Ọlọ́run mi wá ṣojú rẹ̀ lọ. Mo kí gbogbo yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi tí ẹ ti ń wò mí láti lè ṣe wa ìbílẹ̀ rédíò TV náà rẹ̀ ẹ láǹfààní láti máa gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com, lórí Tuning Radio ẹ láǹfààní láti máa gbọ́ wa ń bẹ̀ lórí Tuning, lórí Facebook wa ìbílẹ̀ rédíò TV tiwantiwa, lórí péèjì wa ìbílẹ̀ rédíò and television ẹ máa gbọ́ wa ẹ sì máa wò wá live and direct lórí ètò bẹ́ẹ̀ tí ń gbọ́ wa bá a ti ń dún bó ti ń dún yìí náà lẹ́ẹ̀bọ̀n gbọ́ wa lẹ́sìn máa wò wá níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV níbẹ̀ náà la wà yìí pẹ̀lú ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá. Mo kí gbogbo ẹ̀yin bàbá gbogbo ẹ̀yin ìyá mi pátápátá nínú ilé, gbogbo ẹ̀yin bàbá ọkùnrin ilé, obìnrin ilé, ọmọdé ilé, àgbàlagbà ilé o, mo kí gbogbo yín pátápátá, gbogbo ẹ̀yin lọ́balọ́ba lóyè gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú sọ̀mọ́rí aláfẹ́ pátápátá náà ni mo kí. Báyìí ni mo kí gbogbo ẹ̀yin wòlíì, ẹ̀yin àfáà, ẹ̀yin imam, ẹ̀yin sheikh, ẹ̀yin prophetess, ẹ̀yin pastor pátápátá mo kí gbogbo yín o, gbogbo ẹ̀yin ajígbọ́tọ̀ Ọlọ́run ọba, gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá, gbogbo wa pátápátá náà ni mo kí wípé ẹ káàbọ̀ sórí ètò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ bí tẹ̀ tí ń wò mí. Bẹ́ẹ̀ ni mo kí yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà, onílé àti àlejò oyún inú àti àṣẹ ẹ̀rí, gbogbo yín pátápátá náà ni mo kí pé akú àtàárọ̀ àkùṣẹ́ lónìí. Gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ oníṣòwò, gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba pátápátá òun náà ni mo kí. Lágbára Ọlọ́run yóò mọ̀ ojú wa ṣe àníbáláyé fọwọ́ tí ò ilé ayé wa ò ní di tẹlòmíì. Lágbára Ọlọ́run ọdún 2019 àárí tí wá ṣe ọjọ́ ajé náà lélẹ́yìí o ti ṣe ọjọ́ Monday. Àlàjé jẹun o, àlàjé lọ́wọ́ ànílájé lọ́rùn, karowó ná kárímọ̀ nílògbà karowó ṣayé wa, àní ṣẹrú ẹgbẹ́ wa bẹ́ẹ̀ láti ní ṣàkóbàtà fún ẹgbẹ́ wa lágbára ṣé Èdùmàrè. Mo kí gbogbo wa pátápátá níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi tẹ̀ tí ń wò mí, gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba pátá ọkọ̀ ọba àdàbà ò ní ṣàyín lẹ́sẹ̀, gbogbo ẹ̀yin wakọ̀wakọ̀ bẹ́ẹ̀ lẹ̀ ní ṣíkọ̀ wa ẹ̀ ní ṣèrùgbé lágbára Ọlọ́run. Gbogbo àwọn ọmọ iléèwé mo kí yín, àkàyè báyìí náà lẹ́ẹ̀ máa ka ọgbọ́n ìmòye Ọlọ́run ọba mi yóò bá mi fi fún yín. Ọdún pẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mi tó fún wa lórí ọ̀fẹ́ láti ti wà lókè ẹ̀pẹ̀ lónìí tó ti kà wá mọ́ wọn alààyè tí ó tún mọ yín ọpẹ́ náà ní fọ́lọ́run torí pé ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú àfihàn wọn àfi ń gbélédùmarè gẹ̀ẹ́ni fún àánú tí àwárí gbà lọ́wọ́ Ọlọ́run ọba. Ǹjẹ́ ẹ̀yin náà láàánú gbà níbikíbi tí ẹ bá wà? Bẹ́ẹ̀ náà bá láàánú gbà ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹ̀yin náà yíra fún ẹ ṣàlẹ̀ alhamdulillah fọ́lọ́run fún èyí tó ti ṣe àtẹ̀yí tí ò tí ì ṣe, torí pé àṣekánmọ́kù lọ́lọ́run ọba mi yóò ṣe gbogbo ẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ. Ǹjẹ́ ẹ kúlé lẹ́ẹ̀kan sí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi tí ẹ ti ń wò mí. Ọjọ́ tó bá ti ọwọ́ lọ́rẹ̀ ìdáná ti tán, Ọlọ́run mi máa yọwọ́ rẹ̀ lọ́rọ̀ mi. Mo ti dé, mo ti dé, mo tún ti dé o. Máa yọwọ́ rẹ̀ mi, wàá lè ti ń bára bí ajẹ́rẹ́. Má jẹ́ kọ́rọ̀ mi ó súnmọ́, má jẹ́ kọ́rọ̀ mi ó súnmọ́. Ọ̀rọ̀ wa ò ní sọ́lọ́run ọba tọ́ ìwà náà ò ní sọ́lọ́run lágbára ṣe Èdùmàrè ọ̀rọ̀ wa ò ní sẹ́lẹ̀dùmarè Ọlọ́run ọba kò ní yọwọ́ lọ́rọ̀ gbogbo wa pátápátá lórí ètò yín ètò wa níbẹ̀ náà láwà yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé ìpele mẹ́ta náà lètò yìí. A ní abala àkọ́kọ́ ti ṣe abala ọ̀rọ̀ ṣítí, abala kejì abala àṣà, abala ìdílé aláyọ̀, abala kẹta lórí ètò náà ní abala àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ẹ ti
mọ̀ pé ètò náà ni ètò yín ètò lẹ́tọ̀ ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ètò bá bẹ̀ ètò rẹ̀ ètò tí ń lọ wájú sáwọn yòókù ń rọgẹrẹ tẹ̀lé lẹ́yìn àwọn náà kọ́ ọlọ́run ọba náà lórí orí bẹ́ẹ̀ ìyá Ìbàdàn authentic yìí náà tún rèé pàwọn ní ẹmọ́ pojopòjò ẹmọ́ fojopòjò omi ọ̀tọ̀lójó ibẹ̀ ìpéjúbà ilé àláfin làbọ̀ bá ti kọjá abẹ ti mú nǹkan míì dánínú àní sàárẹ̀ àárẹ̀ ò ní ṣe wá ò lágbára ṣe Èdùmàrè abala àkọ́kọ́ lórí ètò yìí òun náà ní abala ọ̀rọ̀ ìṣítí níbi tá a ti máa ń ṣera wa létí tá a ti máa ń gbára wa níyànjú àwọn ọmọdé ti pàmò lọ lórí ètò ẹ jẹ́ fàtìkò yìí kìí kí gbogbo àwọn ọmọ ọlọ́jọ́ òbí gbogbo àwọn ọmọ oṣù January pátápátá ẹ̀yin tẹ́ ṣe ọjọ́ òbí lánàá tẹ́ ṣe lónìí ẹ̀yin tẹ́ ṣe lọ́la àkí gbogbo yín pátápátá pé lágbára Ọlọ́run igba ọdún kan ni o ẹ̀mí yóò ṣe púpọ̀ ọdún láyé ẹ ṣọ̀pẹ̀ lókè pẹ̀ gbogbo ẹ̀yin tá a mọ̀ àtẹ̀yin tá a mọ̀ tẹ́ ṣe ọjọ́ òbí àkí gbogbo yín pé lágbára Ọlọ́run igba ọdún kan ni bẹ́ẹ̀ ni ìyá mi Annie Àdìsá lára àwọn olólùfẹ́ wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rẹ̀ lára àwọn ìyá àdúrà wa náà ni èní náà ní ọjọ́ ìbí wọn ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá ń bẹ lórí ètò ẹ bá mi kí ìyá wa Annie Àdìsá ìyá wa Han Àdìsá ẹ bá mi kí wọn onílọ́jọ́ ìbí wọn o wípé wọn kú ọjọ́ ìbí ẹ̀mí wọn ṣe púpọ̀ ọdún láyé ẹ bá mi kí wọn gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́ wa tẹ́ ẹ ń wò wá ẹ bá mi kí ìyá wa Han Àdìsá ìránṣẹ́ Ọlọ́run náà ni wọ́n èní lọ́jọ́ ìbí wọn àkí wọn pé wọn kú ọjọ́ ìbí ẹ̀mí wọn yóò ṣe púpọ̀ ọdún láyé lókè èpẹ̀ nínú ọlá ńlá àti àìkúbálẹ̀ ọ̀rọ̀ nínú àjíǹde ara o àti ẹ̀mí gígùn lágbára ṣe Èdùmàrè wọ́n ti ṣọdún èyí wọ́n tún ṣe ẹ̀mí ìtòwótọ́mọ tàìkú ti ṣèbálẹ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ bá ń gbọ́ òyà mi Han Àdìsá níbikíbi tẹ́ ẹ bá wà ìyá Ìbàdàn náà ní kí yín o láti lè ṣẹwà ìbílẹ̀ rédíò láti kí yín wípé happy birthday to you ma ẹ̀mí yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú ọlá ńlá àti àlàáfíà gbogbo àwọn tá a bá ń bẹ lórí ètò ẹ dákun ẹ bá ń kíyàn gẹ́gẹ́ bí ìṣe wa bá a ti máa ń ṣe fúnra wa pé tá a mọ bára wa jó tá a ń bára wa yọ̀ ara kan náà jọ ni gbogbo wa lọ́dọ̀ Ọlọ́run a kí wọn lẹ́nìí pé wọn kú ọjọ́ ìbí bẹ́ẹ̀ ni mo kí gbogbo ẹ̀yin tí ẹ ṣèyàwó lópin ọ̀sẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ ṣègbéyàwó àkí gbogbo yín ọmọ rẹ̀ lọ́lọ́wọ́n ọba yóò fi kẹ́yìn fún yín o gbogbo ẹ̀yin tí ẹ ṣe ọjọ́ ìbí náà ẹ̀yin tí ẹ ṣe graduation tí ẹ ṣòkú àgbà gbogbo ẹ̀yin tí ẹ joyè gbogbo wọn pátápátá náà la kí ní ṣọ́ọ̀ṣì ni ní mọ́ṣáláṣí ni àkí gbogbo yín pátápátá wípé oyè ò mọ́rí ohun rere kò ní wọ́n lọ́ọ̀dẹ kó wa gbogbo wa agbára ṣe Èdùmàrè wọ́n kí gbogbo wa pátápátá lọ́kùnrin lóbìnrin àti lọ́mọdé àti lágbàlagbà gbogbo ẹ̀yin silent listener silent watcher wa mo kí gbogbo yín káàbọ̀ sórí ètò níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi tẹ́ ti ń wò mí ìyá mi Àbẹ̀kẹ́ Kẹ́hìndé mo rí yín o ìyá mi ẹ̀ka alẹ́ ẹ káàbọ̀ sórí ètò mo rí yín bẹ̀ ẹ káàbọ̀ sórí ètò yìí Ọláṣẹ́ni Gold mo rí yín lórí ètò bẹ́ẹ̀ ni mo rí àwọn náà lórí ètò ẹ ṣeun ìyá mi àkú àtàárọ̀ àsìkò ṣe é ní Ọlọ́run ọba mi yóò gbọ́ àdúrà gbogbo wa tí ẹ bá ń gbọ́ ìyá mi Ọláṣẹ́ni Gold mo kí yín ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣeun gbogbo yín pátápátá náà ni mo rí láì dẹ́nì kankan sí mo rí ìyá mi Abímbọ́lá JP mo rẹ́yìn náà ń bẹ̀ tó gbogbo yín pátápátá náà ni mo rí ẹ ṣeun ẹ kú fẹ́ Ọlọ́run ọba yóò nífẹ̀ẹ́ gbogbo wa lórí ètò níbẹ̀ náà la wà yìí kájọ máa mú bọ̀ wẹ́rẹ́ náà ti gbogbo ẹ̀rẹ́ tí ó fi jọ mọ́ra wọn gbogbo yín pátápátá ẹ jẹ́ wá nǹkan fìdílé ká fìdílé nǹkan bẹ́ẹ̀ náà bá ti ń wò mí ẹ bá mi share ẹ invite àwọn ọ̀rẹ́ yín sórí ètò kí gbogbo wa kájọ jẹ̀gbádùn ètò tòní abala àkọ́kọ́ lórí ètò gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí òun náà ní abala ọ̀rọ̀ ìṣítí wa tá a fẹ́ fi ṣíra wa létí kí la fi gbára níyànjú lórí ètò fún tòní mò ń bọ̀ ná tí n bá padà dé àwa mẹ́nu bàbẹ̀ àmọ̀ tẹ̀síwájú ẹ bá mi share rẹ̀ ná káwọn èèyàn wa náà kàn lè darapọ̀ mọ́ wa láti fetí gbéyàwó ọ̀rọ̀ ètò yìí mò ń bọ̀ ná. ìyá mi Abímbọ́lá JP wọ́n ní àwọn kí ìyá wa Han Àdìsá pé wọ́n ṣe ọpọlọ ìláyé àmì àṣẹ Èdùmàrè.
wà yìí nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò ìpele àkọ́kọ́ náà lákọ̀ọ́kọ́ jálù lórí ètò lónìí tí mo pè ní ọ̀rọ̀ ìṣítí wa. Ládi Ògúnbí yìí mo rí yín lórí ètò Mariam Abidoye ẹ̀ṣẹ̀ mo rí yín o Títílayọ̀ Fàlámì mo rí yín ẹ káàbọ̀ sórí ètò Peter Olúwaṣẹ́gun ẹ̀ṣẹ̀ mo rí yín Mossad Ahmed ẹ̀ṣẹ̀ mo rí yín lórí ètò Adéyẹmí Ọ̀ṣunbádé ẹ̀ṣẹ̀ olórí Ìyábọ̀ Tóyìn Kọ́lá ẹ̀ṣẹ̀ ìyá mi mo rí yín ẹ káàbọ̀ sórí ètò àti gbogbo ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ wa pátápátá gbogbo yín náà ni mo kí bàbá tí ń darapọ̀ mọ́ mi ẹ bá mi share fídíò yìí ẹ invite àwọn ọ̀rẹ́ yín náà rẹ kájọ jẹ gbádùn ètò yìí abala àkọ́kọ́ lórí ètò tẹ́ bá wojú aago yín aago 8 náà ló kù 20 ìṣẹ́jú láti lè ṣe wa ìbílẹ̀ rédíò abala àkọ́kọ́ lórí ètò yìí òun náà ni mo pè ní ìgbìyànjú kí là ń pè ní ìgbìyànjú ọ̀nà wo là ń gbà gbìyànjú ọ̀nà wo là ń gbà ṣe ìgbìyànjú lórí nǹkan tá a bá ń ṣe ẹ rí wípé ilé ayé tá a wà yìí kò sẹ́nì kankan tó mọ tó yàn wá látọ̀run bàtà délé ayé òun náà ní kálukú bẹ̀rẹ̀ sí ní sákàkà sọ́tún sákàkà sósì wípé mo fẹ́ dìgbà mo fẹ́ dàwó mo fẹ́ dirún mo fẹ́ dògójì kò sẹ́ni tó mọ tó yàn wá lé ayé kò sẹ́ni tó mọ̀ wípé látọ̀run o ni mo ti sọ pé mo fẹ́ ṣiṣẹ́ télọ̀ àbí látọ̀run o ni mo ti fẹ́ ṣiṣẹ́ tíṣà kò sẹ́ni tó mọ nǹkan tó kúnlẹ̀ tó yàn nígbà tá a délé ayé ó náà ní kálukú bẹ̀rẹ̀ sí ní tiraka ló bẹ̀rẹ̀ sí ní jókòó láti wò wípé kí ló wù mí kí ni mo fẹ́ ṣe ọ̀nà wo ni mo mọ̀ tí mo fẹ́ tọ̀ àmọ́ nígbà tá a bá délé ayé ìtọ́ kéèyàn ó tó lè kàwé gboyè ẹ rí wípé onítọ̀hún ó mú ìgbìyànjú ó mú mọ́rìn àjò rẹ̀ ni ló fi jẹ́ wípé ó lè kàwé ọ̀hún lákàyọrí àwọn tí ń kàwé náà kí ẹ wo àwọn ọ̀mọ̀wé tó jẹ́ bí àwọn lecturer àwọn professor ṣe gbogbo ẹ̀ tó bá jẹ́ wípé wọ́n fi gbìyànjú kún nǹkan owó tí àwọn òbí wọn fi rán wọn lọ léèwé ni ó ṣeé ṣe káwọn náà mọ̀ débi tí wọ́n dé tàbá ń sọ̀rọ̀ nípa dókítà tó ń ṣètọ́jú ẹni tí òun fúnra rẹ̀ ò bá mú ìgbìyànjú kún ìwé kíkà yìí gẹ́gẹ́ bí owó táwọn òbí ná ó ṣeé ṣe kó náà mọ̀ di ẹni tí ó wá di dókítà lábẹ́rẹ́ lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá àti ẹ̀mọ́ rò wípé bóyá bẹ́ẹ̀ náà ni nǹkan ṣe yíìsì tó pé ẹbí lágbájá náà ń tajà èrò sì mọ́ bò ní ẹ̀wòye alágbájá bó bá gbégbá oúnjẹ kalẹ̀ báyìí wọ́n bò ní ẹ bèrè lọ́wọ́ onítọ̀hún wípé ṣé ọjọ́ kan náà ló bẹ̀rẹ̀ ọjọ́ kan tó bẹ̀rẹ̀ oúnjẹ òun iná ló sì di pé ó bẹ̀rẹ̀ sí ní lèrò bẹ̀rẹ̀ sí ní pèbó lórí kì í ṣe bẹ́ẹ̀ ìgbìyànjú tí onítọ̀hún gan bá kẹnu bọ̀rọ̀ fún yín yóò sọ wípé ẹ wò ó ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù torí pé kí n tó débi tí mo dé yìí kódà ó látàn bọ́gí ìyí ni wípé ìyànjú ó ń bẹ nínú nǹkan tó nítọ̀hún ṣe kó tó dantí ó dà ìyẹn ni wípé onítọ̀hún àpẹẹrẹ nǹkan tó ń ṣe fún yín ni wípé tó ń sọ fún yín ni wípé kóhùn ó tó lè débi tóhùn dé yìí o kódà ojú òun rí màbo àbó ìgbìyànjú tóhùn fi kún un ló jẹ́ kóhùn ó débi tóhùn dé yìí báwo lèèyàn ṣe lè ṣàṣeyọrí bó lèèyàn ṣe lè nílọ síwájú láì sí ìgbìyànjú nínú ẹ̀ bó lèèyàn ṣe lè gòkè àgbà láì ṣe wípé onítọ̀hún òun gan fúnra rẹ̀ fi gbìyànjú kún ẹ wo àwọn òbí wa táwọn òbí wa bá bí wa tán tó di wípé ọmọ bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ iléèwé àwọn ọmọ sọ wípé àwọn ọmọ sanwó síléèwé pé ẹ dákun o mo fẹ́ iléèwé báyìí ni mo fẹ́ kọ́ ọmọ mi ó lọ o ẹ jẹ́ kó mo ibi ni mo fẹ́ kọ́ ọmọ mi ó kàwé
àmọ́ nígbà tọ́mọ ọ̀hún náà bá múyànjú tiẹ̀ náà tó fi kún owó táwọn òbí ná ìnirú ọmọ bẹ́ẹ̀ ló fi yege ìnirú ọmọ bẹ́ẹ̀ náà ó fi dáńtọ́ láàrin àwọn ẹgbẹ́ ẹ̀ àbí ọmọ tí wọ́n náwó lé lórí tí wọ́n sanwó iléèwé bàtàǹbàtà tó dé kíláàsì tí lọ ń sùn tó jẹ́ pásìkò tó bá fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ìgbà náà ni ó lè bí ń pa wọn ṣé ẹ rí pé irú ọmọ bẹ́ẹ̀ kò fi gbìyànjú kún owó táwọn òbí rẹ̀ ná láti lè jẹ́ kí owó tán ná yìí kó fùnà kí owó yìí kó yọrí sí dáadáa ọmọ tó lọ kọ́ṣẹ́ tí ọ̀gá sì ń múra sí pé ọmọ yìí báyìí là ń mú ẹ̀yìn èyí tá a fi ń tú yìí lè tá a fi ń dè yìí lè yìí la mọ́ mọ́ yìí àmọ́ tẹ́ni tí wọ́n kọ́ níṣẹ́ gan fúnra rẹ̀ gan tó jẹ́ wípé ibi tí wọ́n ti ń bá sọ̀rọ̀ ẹ̀mí rẹ̀ gan ọkàn rẹ̀ ti wà ní máìlì 15 ṣe rí pé ìgbìyànjú rẹ̀ ò tí ì tó lórí iṣẹ́ tó fẹ́ kọ́ ni. àwọn bàbá wa ẹ rí wípé àwọn bàbá wa ìyá wa tá a bá ń ṣe nǹkan tí ò bá tí ì bọ́ sójú ẹ̀ ẹ rí pé wọ́n mọ̀ sọ fún wọn ní ọkọ mi ìfẹ́ kó kó rẹ̀wẹ̀sì ìgbìyànjú rẹ ni ò tí ì tó mo fẹ́ kó o tún gbìyànjú sí i ìyún ní wípé wọ́n ń sọ fún wa wípé káwa fúnra wa tún múra sí nǹkan tá à ń fẹ́ yìí kó ba lè tó wa lọ́wọ́ ǹjẹ́ mi àti yín gbìyànjú lórí nǹkan tá a fẹ́ ṣe ǹjẹ́ gbìyànjú wa ń tó lórí àdáwọlé wa lórí ọmọ wa ni lórí iṣẹ́ wa ni lórí ìyàwó tá a fẹ́ sínú ilé ni lórí ọkọ tó fẹ́ wa ni ǹjẹ́ gbìyànjú wa tó ẹlòmíà máa ní bàbá alágbájá ọ̀rọ̀ rẹ̀ tiẹ̀ ti sú mi bó bá ti gbowó oṣù báyìí bó bá ti gbowó oṣù báyìí yóò kọ́ lọ bí apalọ̀ níbẹ̀ ni ó ti ná gbogbo ẹ̀ tán àmọ́ ìwọ ìyàwó jókòó sínú ilé òun sunkún àbọ̀ òun rojọ́ kiri ọkọ mi kì í kówó wálé o bó bá padà délé báyìí ọmọ fọwọ́ rárá ni gbogbo owó oṣù tó gbà ó ti tán ìgbìyànjú wo gan ni wọ́n gan kó ipa wo gan ni wọ́n gan kó ìgbìyànjú wo ló ń gbà lórí ẹ̀ láti lè jẹ́ kí irú ọkọ yìí kó kúrò nínú àdánwò tó wà yìí kí ni ìyànjú tiẹ̀ tó ń gbà kọ́kọ́ yìí ó lè mọ mówó délé gẹ́gẹ́ bí ìyàwó torí nígbà tá a ti so yín papọ̀ lẹ́tijọ́ dára kan ìgbìyànjú wo ni wọ́n gan gbà láti lè jẹ́ wípé kó wúlò fúnra rẹ̀ kó sì wá wúlò fún wọn tó jẹ́ ìyàwó kó wúlò fáwọn ọmọ tó ń ṣiṣẹ́ bàbá lé lórí ṣé àwa kan jókòó náà ni pé ẹ kúkú rí ará ilé yín olórí gbogbo rẹ̀ bó bá ti lọ kúkú ní mọ́ wálé wo lọ́kàn mi ayé rẹ̀ ọba àta kí ló wá jẹ́ ìyàwó rẹ̀ fún kí là ń pè ọ́ ní ìyàwó lágbájá tá ń pè ọ́ ní Mrs. lágbájá fún torí pé ìgbìyànjú rí ò tí ì tó lórí ẹ̀ láti lè jẹ́ pé kí o jèrè ọkọ tó fẹ́ bẹ́ẹ̀ náà ni ìyàwó bẹ́ẹ̀ náà làwa tá a jí ọkọ ìyàwó mi lágídí ìyàwó mi burú ìyàwó mi ìgbìyànjú tiwa náà ò tí ì tó tá a bá tún gbìyànjú sí dáadáa bóyá nípa ọ̀rọ̀ sísọ ni nípa ká bá sọ̀rọ̀ ni ká jí láàárọ̀ ni ká jí lóru ni pé lágbájá a kì í ṣe ilé ayé báyìí nípa pé à ń fọ̀rọ̀ làwọn tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run àwọn èèyàn ọlọ́pẹ́ dàpọ̀ ẹ bá mi fọ̀rọ̀ bọ ẹ bá ń fọ̀rọ̀ bọ nínú ẹ bá ń jẹ́ kó mọ bí ilé ayé ṣe rí ìyún òníwọ́ náà lè fi gba káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere wípé kódà òkú iṣẹ́ lórí ẹ̀ àmọ́ ìyàwó mi ń bo kì í gbà ní èmi kẹ̀ odidi oṣù kan mi ní lọlé odidi oṣù kan tó fi lọlé òun ṣe òun pé yóò tún mọ peléke sí láàánú ìjọkíjọ tó ọba jàjà wọlé báyìí ó lè fi gò pàdé rẹ lójú ọ̀nà torí pé ìbínú ti wà lọ́kàn rẹ̀ ó ti rugalẹ̀ ó lè ṣe oríṣiríṣi nǹkan ní àsìkò ìgbà náà ìyàwó mi burú o ẹgbẹ̀rún kankan mi lè ṣe pé èmi bí mo ṣe wà yẹn ó dẹ̀ ní oṣù méjì kí n tó lọlé oṣù méjì tó ò fi lọlé yìí ìjọ o ti mọ gbẹ́ tó tún ti wà lọ́kàn rẹ̀ sí ìgbìyànjú òun náà là ń sọ̀rọ̀ lé lórí ní abala ọ̀rọ̀ ìṣítí wa lénìí pé kí ni ìyànjú tẹ̀yin ń gbà fún ìgbésí ayé yín kí ni ìyànjú tí ẹ̀ ń gbà fún alábàágbé yín kí ni ìyànjú yín lórí àwọn ọmọ tí ẹ bí kí ni ìyànjú yín lórí iṣẹ́ tẹ̀ ń ṣe torí pé ọdún tuntun la tún wà yìí ọdún tuntun la tún ti wọnú ẹ̀ yìí oṣù kìíní ló tún ti ń pajúdé lọ yìí kí ni nǹkan táwa ń ṣe tá à ń wò pé kèébọ́ sójú ẹ̀ kèébọ́ sójú ǹjẹ́ gbìyànjú wa ǹjẹ́ àti ẹ̀ ti gbìyànjú dáadáa lórí ẹ̀ kí nǹkan ọ̀hún kó lè bọ́ sójú ẹ̀ gbọ́ báwọn bàbá wa ti mọ́ ń pòwe wọn á ní alágbẹ̀dẹ tí bá ń lurin lójú kan ó ní nǹkan tó fẹ́ mú jáde ńbẹ̀ ni
torí bálágbẹ̀dẹ ò bá rí kankan bẹ̀ kò ní máa lùlùlùlùlùlù. Ìgbìyànjú òun ló ń jẹ́ bẹ́ẹ̀. Ìgbìyànjú ẹ̀dá oníjẹ́kẹ̀gà ó gòkè àgbà. Ìgbìyànjú ẹ̀dá ní jẹ́ kí ire gbogbo kó tú ẹ̀dá lọ́wọ́. Ìgbìyànjú ènìyàn ní jẹ́ kéèyàn ó dèèyàn kàǹkà láwùjọ. Gbọ́tọ́ ní títa ríro làákọlà tó bá jiná tán àmọ́ wa doge pẹ̀lú wàhálà àti wàhálà àti ìdààmú ńlá wọn máa fi kéwù. Àmọ́ bẹ́ẹ̀ wọ́n bá wá kéwù ọ̀hún tán kódà èèyàn wàá dàbí ọba ni. Àmọ́ ìgbìyànjú ló ń jẹ́ bẹ́ẹ̀ torí pé èèyàn gbìyànjú èèyàn kópa sí èèyàn rún párùnsẹ̀ sí nǹkan ọ̀hún kéèyàn bá lè jẹ́yàn lọ́jọ́ iwájú. Ẹ ṣeun ṣe wẹ̀yìn èèyàn mi tẹ̀ darapọ̀ mọ́ mi lórí ètò ẹ ṣeun Prince Friday Adéfẹ́mi ẹ ṣé Ọládélé mórí yín o Abímbọ́lá Sanni mórí yín Samuel Adélékè káàbọ̀ sórí ètò ìyá mi Eunice Ọ̀ṣúdèyí mórí yín o Ṣakirudeen Tẹniọlá ẹ ṣé mórí yín lórí ètò Ayọ̀mídé Ìrókò ẹ ṣeun ònú àwòfẹ́ Akéwu Ṣọlá JP ẹ ṣeun bàbá mi Fẹ́mi John ẹ ṣeun mórí yín lórí ètò bẹ́ẹ̀ náà bá ti ń darapọ̀ mọ́ mi ẹ bá mi ṣíà ẹ̀ ìyá mi Abímbọ́lá Sanni wọ́n ní ìyá àbàdàn ẹ̀kú ọjọ́ mẹ́ta compliments of the season ẹ ṣé mo dúpẹ́ o ìyá mi same to you ma ìyá mi Eunice wọ́n ní ìyá àbàdàn ẹ̀kú ètò gbogbo yín pátápátá náà ni mo rí níbikíbi tí ẹ bá wà tẹ́ ti ń gbọ́ mi tẹ́ ti ń wò mí bẹ́ẹ̀ náà bá darapọ̀ mọ́ mi ẹ bá mi ṣíà fídíò yìí ẹ bá mi ṣíà rẹ̀ ẹ invite àwọn ọ̀rẹ́ yín sórí ètò kí gbogbo wa kájọ jẹ̀gbádùn ẹ bá mi pín fídíò yìí fáwọn olólùfẹ́ yín abala ọ̀rọ̀ ìṣítí wa òun náà ni a wà yìí tí mo pè ní ìgbìyànjú ǹjẹ́ mi àti yín gbìyànjú ǹjẹ́ ìgbìyànjú wa ǹjọ́ tó lórí nǹkan tá à ń ṣe ẹ ṣeun bàbá mi Kabir Bello láti Dubai ẹ ṣé o wọ́n ní good evening mama ẹ ṣeun bàbá mi ẹ káàbọ̀ sórí ètò wọ́n ní well done ẹ ṣé mo dúpẹ́ kí ni ìgbìyànjú tiwa lórí ìrìn àjò ayé wa ọ̀nà wo la lè gbà ṣe ìgbìyànjú títí tọ́rọ̀ wa tí ó fi já sí ọpẹ́ tí ó fi já sí nǹkan tá à ń fẹ́. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn èmi ọmọ lè wá kú o n ò lè wá ṣe wàhálà kú o ẹ dákun ẹjọ́ n ò lè wá para mi ọmọ kan ò lè wá ṣe mí. ọmọ ọ̀hún ìjọ tiẹ̀ ti gbìyànjú débi wípé àwọn èèyàn gan rí wípé sàdánkátà àwọn òbí yìí kódà wọ́n gbìyànjú lórí ọmọ yìí. Ǹjẹ́ o ti ṣe débẹ̀? Iṣẹ́ tí wọ́n ń ṣe tó o lérò pé kò mówó wá ǹjẹ́ wọ́n gan ti ẹ̀ gbìyànjú ǹjọ́ ti ẹ̀ fi kàrámọ̀ fi gbogbo ẹ̀ sí ǹjọ́ ń gbìyànjú àdúrà ǹjọ́ ń gbìyànjú gbogbo ẹ̀ lé lórí láti lè jẹ́ kí nǹkan tó ń ṣe yìí kó yọrí sí dáadáa. Ṣùgbọ́n torí bí èèyàn bá wà láyé yìí bó bá ń ṣiṣẹ́ bó bá ń ṣòwò bí ń bẹ nílé ọkọ ni bí ń tọ́mọ ni tí ò bá fi gbìyànjú kún nǹkan tí ń ṣe yìí pé kó pakítí mọ́lẹ̀ dáadáa kó fúnja rẹ̀ wípé kinní yìí mo fẹ́ ṣe láṣeyọrí ni nǹkan rẹ̀ fẹ́ kéèyàn ṣeun o nǹkan rẹ̀ fẹ́ kéèyàn ṣeun àti gòkè ọlà kò mọ̀ dẹ́rùn àti gòkè ọlà ò dẹ́rùn àwọn tí ń bẹ́ẹ̀ bí wọ́n lè rè pé bò ni wọ́n ṣe ṣe ìgbìyànjú kan run párùnsẹ̀ sí ilẹ̀ lòmí ìfìdèbì tó déhùn bẹ́ẹ̀ bá bẹ lòmí ìlérè tó bá ní ó sọ ìtàn ìgbésí ayé rẹ̀ fún yín tó bá bẹ̀rẹ̀ sí ní sílẹ̀ tó bá yẹn gbọ́ mọ ò báyìí ni pé ẹ gbìyànjú o báyìí n ò lè ṣe n lè ṣe gbá àmọ́ kò sí nǹkan tá a fẹ́ kó ìgbìyànjú tá a fẹ́ kó dànù nínú ìgbésí ayé àwa ẹ̀dá torí gbogbo tá a bá fẹ́ ṣe láyé yìí bí gbìyànjú wa ò bá tó ó ṣe ṣe kí nǹkan ọ̀hún kó mọ́ tó wa lọ́wọ́ kó mọ́ tó wa lẹ́nu ká sì mọ́ láṣeyọrí lórí ẹ̀ tí gbìyànjú wa ò bá tó àwọn bí gbìyànjú wa bá ti tó ó di dandan ká láṣeyọrí ká ṣàṣeyọrí ká yege nínú gbogbo nǹkan tá a bá ń ṣe. ẹ̀yin èèyàn mi lórí ètò níbẹ̀ náà la wà yìí láti lè ṣe wa ìbílẹ̀ rédíò TV òun náà lẹ ti ń gbọ́ wa yìí pẹ́lẹ́ mi ọmọ yín ìyá àbàdàn yín authentic náà ni lórí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá abala ọ̀rọ̀ ìṣítí wa òun náà lélẹ́yìí gẹ́gẹ́ bí ìpele àkọ́kọ́ lórí ètò yìí tí a pè ní ìgbìyànjú ẹ gbọ́ báwo la ṣe ń gbìyànjú ǹjẹ́ nínú gbogbo tá a bá ń ṣe ǹjẹ́ yẹ ká kó ìgbìyànjú ká kó sẹ́yìn bí
bẹ́yàn bá ń ṣe nǹkan tí ò bá tí ì bọ́ sójú ẹ̀ ẹ dákun ṣé ká fi ìgbìyànjú kún ni àbí ká tiẹ̀ jáwọ́ ń bẹ̀ wípé ibi tá à ń lọ yìí ọ̀nà ò tí ì lajú ń bẹ̀ ká kúkú fẹ̀ kan padà àbí kí ni ẹ̀yin lérò ẹ̀yin èèyàn mi orí ètò náà la wà yìí lábala ọ̀rọ̀ ìṣítí wa bẹ́ẹ̀ náà bá ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ fi kún bá a bá ń ṣe nǹkan tí nǹkan wọn ò tí ì bọ́ sójú ẹ̀ ṣé ká fi ìgbìyànjú kún ni àbí ká dẹ̀yìn lẹ́yìn nǹkan ọ̀hún ẹ̀yin èèyàn mi ẹ gbọ́ kí ni ká ṣe lórí ẹ̀ lórí ètò níbẹ̀ náà la wà yìí níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV náà lẹ ti gbọ́ wa tẹ̀ tí ń wò wá mò ń bọ̀ ná ẹ mọ̀ bá ń bẹ́tò bọ̀. Bàbá mi Larifash ẹ ṣé o mo rí yín the ultimate photograph ẹ ṣé brother mi mo kí yín Larifash mo rí yín lórí ètò àwọn náà ń ṣàmì sis Zaman ẹ ṣé mo rí yín o Larifash wọn ni ẹ̀kú ètò máa wọn ni òkè mọ́ ọlọ́fẹ́pọ̀ aláṣepé mo rí yín lórí ètò báyìí náà bá ti ń darapọ̀ mọ́ mi lórí ètò ẹ máa bá mi share rẹ̀ ẹ bá mi share ẹ invite àwọn olólùfẹ́ yín sórí ètò. ṣe nǹkan tí nǹkan ọ̀hún tí ò bá ti bọ́ sójú ẹ̀ ẹ̀yin èèyàn mi gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara ṣé ká fi ìgbìyànjú kún ni àbí ẹ lérò pé nǹkan ọ̀hún bóyá kéèyàn ó kúkú fẹ̀ kan dẹ̀yìn lẹ́yìn rẹ̀ kéèyàn ó fi nǹkan ọ̀hún lẹ̀ kó tún bọ́ síbi nǹkan míì àbí kí ni èròǹgbà tí torí pé ọ̀pọ̀lọpọ̀ la máa ní wo mo iṣẹ́ yẹn mo ti ṣe mo gbìyànjú jàre kò bọ́ sójú ẹ̀ mo tún fẹ́ wò bóyá mo lè rí nǹkan míì ṣe bóyá kí n tún bọ́ síbi nǹkan míì ẹ gbọ́ ẹ̀yin èèyàn mi kí ni nǹkan tí ẹ̀yin lérò béèyàn bá ń ṣe nǹkan kan bóyá òwò lèèyàn ń ṣe ni tó sì jẹ́ wípé bóyá owó òun ò tí ì bọ́ sójú ẹ̀ ṣé ká fi ìgbìyànjú kún ni àbí kéèyàn ó kúkú fẹ̀ kan sọ wípé kóun ó tún pò òkè kó tún rajà àbòmíì ẹ̀yin èèyàn mi kí lè ròǹgbà tìyín náà lórí ẹ̀ ẹ bá dá sí lórí ètò yìí. Orí olówó investment ní Ìbàdàn fún yọmọ managing director Olúyọ̀lé international clearing. ẹ ṣeun Larifash wọ́n ní kí a fi ìgbìyànjú kún ní o pẹ̀lú àdúrà wọ́n ní kí á dẹ̀ máa fẹ̀mí darí sí àwọn ká máa darí sí àwọn tí a bá ń bá rìn wọ́n ní ẹni tí a bá ń bá rìn lè má jẹ́ kí ìgbìyànjú wa kó so èso rere ọ̀rọ̀ náà rèé ẹ̀yin náà tún rí wọ́n ní pé ìgbìyànjú ló dáa o kéèyàn ó gbìyànjú lórí nǹkan ọ̀hún kéèyàn mọ́ lòun fẹ́ padà ń bẹ̀ kéèyàn ó sì fàdúrà kún àmọ́ kéèyàn ó tún wá wo àwọn téèyàn bá tún bá rìn o torí ẹlòmíì ọmọ báyàn ọmọ ní ó dàbí ọ̀rọ̀ ẹnìkan ni ẹ̀yìn òun àtọ̀rẹ́ rẹ̀ nígbà tí wọ́n jọ ń rìn àmọ́ wọn ò jọ bára wọn ṣe mọ́ ó wá ń sọ fẹ́nìkan pé mọ̀ wò ó iṣẹ́ tí mò ń ṣe yìí o tó bá jẹ́ wípé mi àti lágbájá ṣì ń sọ̀rọ̀ ni o yóò sọ fún mi pé kí n mọ̀ ṣe ni ẹni ọ̀hún sì ti wá ń ṣiṣẹ́ yìí ní ìsìn débi wípé kódà wọ́n ti mọ̀ káàkiri tó jẹ́ pé èrò ń wọ́ lọ́tún èrò ń wọ́ lósì ni ó ní tó bá jẹ́ pé lágbájá tóun ń bá rìn àwọn sì jọ rìn ni ó ní yóò sọ fún òun wípé kí ló kàn ẹ́ pẹ̀lú gbogbo irú àwọn kan báyìí kí ló fẹ́ fi ṣe ó ní mo fi fa ọ̀rọ̀ tí bàbá mi Larifash sọ yìí wípé ẹni tá a bá tún bá rìn gan-an ó tún ṣe kókó ó tún ṣe pàtàkì ẹ ṣeun mo dúpẹ́ wọ́n ní kí a tẹpamọ́ síwájú sí ni pẹ̀lú ìgbìyànjú wa ohun tí a bá ń ṣe gbogbo ìgbà tí àyè bá ti wà mo mọ̀ pé ó máa mú ire jáde níbẹ̀ pé lásìkò téèyàn bá ti wà ó di dandan kiri ó jáde níbẹ̀ ẹ ṣeun bàbá mi Larifash ọpọlọ yín ò ní dàrú ẹ ṣé mo dúpẹ́ àwọn náà wọ́n ní kéèyàn máa tẹ̀síwájú lórí ẹ̀ ni ẹ ṣeun bàbá mi Adéwùmí Kabiru wọ́n ní winners never quit pé while the
quitters never win pé ẹni tó bá ń tẹ̀síwájú òní ó ṣe rere o èèyàn tó bá ti wá jáwọ́ ń bẹ̀ báyìí tó àjẹ́ wípé ó di loser nu ẹ ṣé bàbá mi wọ́n ní true talk ẹ ṣé mo dúpẹ́ bàbá mi Adéwùmí lórí ètò níbẹ̀ náà la wà yìí bẹ́ẹ̀ náà bá tún ṣe tún rò sí bóyá ẹ̀tún fẹ́ bá wa sọ sí ẹ ṣeun Lawal Samson Ọláyínká mo kí yín ẹ káàbọ̀ sórí ètò orí ètò náà la wà yìí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ náà bá ti ń darapọ̀ mọ́ mi ẹ bá mi share ẹ invite àwọn olólùfẹ́ yín sórí ètò kí gbogbo wa kájọ jẹkun mú èdò yìí ẹ mọ̀jẹ̀ wọ́n gbégbé yín lọ ẹ bá mi share ẹ ṣé bàbá mi Larifash ẹ ṣé mo dúpẹ́ ẹ jẹ́ kájọ mọ́ ọ̀bí tòbọ̀ náà láàrin ìṣẹ́jú méjì mẹ́ta bẹ́ẹ̀ iná ní nǹkan tí ẹ fẹ́ bá wa sọ sí kó ló di pé a bọ́ sí abala kejì lórí ètò tí ṣe abala ìdílé aláyọ̀ ní orí ètò yìí níbi tá a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹbí ọ̀rọ̀ ìdílé ọ̀rọ̀ mọ̀lẹ́bí ọ̀rọ̀ ọkọ àtìyàwó ọ̀rọ̀ òbí sí ọmọ ọ̀rẹ́ méjì síra wọn tá a ti máa ń gbé wá fún etí ìgbọ́ wa àmọ́ báyìí láàrin ìṣẹ́jú méjì mẹ́ta lágbára ọ̀rọ̀ ìyànjú yìí bóyá yìí náà tún ní nǹkan tẹ́ fẹ́ fi kún nípa níta pè ní ìgbìyànjú béèyàn bá ń ṣe nǹkan tí ò tí ì bọ́ sójú ẹ̀ ṣé ká fi ìgbìyànjú kún ni ṣé ká mọ tẹ̀síwájú ni àbí ká kúkú padà ń bẹ̀ kí ni èròǹgbà tí lórí eléyìí ẹ bá ń dá sí lórí ètò. Mẹ́jọ lónù gẹ́rẹ́gẹ́ láti lè ṣẹ̀wá ìbílẹ̀ rédíò. Larifash wọ́n ní you use that example ma ẹ̀kú ètò ẹ ṣé mo dúpẹ́ wọ́n ní you see that example ma ẹ̀kú ètò ma ẹ ṣé wọn mo dúpẹ́ bàbá mi. Prince Ọláníyì Àlàdé Gold ẹ ṣé mo rí yín lórí ètò ẹ̀kú gbẹ́ngbẹ́lẹ́kù ẹ̀kú àtẹ́gùn yẹ̀kọ́ wa fẹ́rẹ́ níbikíbi tẹ́ ti ń gbọ́ wa orí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ṣe ilẹ̀ Yorùbá náà láwà yìí abala àkọ́kọ́ lórí ètò náà ni abala ìdílé abala ọ̀rọ̀ ìyànjú tá a pè ní ọ̀rọ̀ ìṣítí wa ó náà ni abala àkọ́kọ́ lórí ètò abala kejì ó náà ni abala ìdílé aláyọ̀ níbi tí a ti máa ń sọ̀rọ̀ ẹbí tá a ti máa ń sọ̀rọ̀ ará ní orí ètò yìí abala kejì lórí ètò níbẹ̀ náà ni a kàn lù báyìí ti ṣe abala ìdílé aláyọ̀ abala ìdílé aláyọ̀ ibẹ̀ náà láti máa ń gbé ọ̀rọ̀ ẹbí ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ ìyàwó tá a ti máa ń gbé wá àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nínú ìdílé àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ láàrin ẹbí tó ń ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó òun náà ni àwọn kan tí a máa ń gbé wá ní abala kejì lórí ètò a sọ̀rọ̀ nípa mọ̀lẹ́bí a sọ̀rọ̀ nípa ọkọ àti ìyàwó àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ sáwọn èèyàn àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nínú ilé tó ń ṣẹlẹ̀ nínú ẹbí àwọn kan tó ń ṣẹlẹ̀ láàrin ẹbí àti ará àtọ̀rẹ́ òun náà ni a máa ń gbé wá ní abala ìdílé aláyọ̀ pé kílé aláyọ̀ wa máa tòrò kílé aláyọ̀ wa kó má ṣe dìlé ẹkún kílé aláyọ̀ wa kó má ṣe dìlé òṣè ọ̀rọ̀ ni àwọn nǹkan tá a máa ń gbé wá ní abala ìdílé aláyọ̀ yìí abala kejì lórí ètò náà rèé ẹ jẹ́ kí a jọ máa mú bọ̀ ná lórí ètò wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ ṣé gbogbo ẹ̀yin tí ẹ bá mi dá sí lábala àkọ́kọ́ ìyẹn ní abala ọ̀rọ̀ ìṣítí wa ẹ ṣé mo dúpẹ́ ọpọlọ yín ò ní dàrú lágbára Ọlọ́run abala kejì lórí ètò òun náà lè ti ṣe abala ìdílé aláyọ̀ mú bọ̀ ná. Ojú Olúwa ló
ṣeun ìyá mi èké òlérè Olúwaṣọlá Ọlánrewájú ẹ ṣé mo dúpẹ́ babalájẹ London ẹ ṣeun bàbá mi mo kí yín o ẹ kú iṣẹ́ lónìí ẹ kú ọdún tuntun o èmi wo ṣọ̀pọ̀ ọdún láyé. ṣe wá ẹ̀yin èèyàn mi ẹ káàbọ̀ padà láti abala ọ̀rọ̀ ìyànjú wa abala kejì náà rèé lórí ètò tá a pè ní abala ìdílé aláyọ̀ ó náà ní abala kejì lórí ètò yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé abala mẹ́ta náà lètò yìí ìpele mẹ́ta òun náà ní ètò yìí ìpele àkọ́kọ́ náà ní ọ̀rọ̀ ìṣítí wa ìpele kejì náà ní ìdílé aláyọ̀ ìpele kẹta òun náà ní ìpele àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ìpele kejì náà la wá wà yìí níbi tí a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìdílé ọ̀rọ̀ ẹbí ọ̀rọ̀ ará ó tí mo mú wá lónìí ní abala ìdílé aláyọ̀ kí Ọlọ́run ọba mi kó ṣàánú fún wa wọ́n ní ọ̀rọ̀ ṣe ni wo ọ̀rọ̀ ṣe ni rí ká lè mọ bó ti ń ṣe ni ọ̀rọ̀ ọlọ́rọ̀ báyìí wọ́n ní náà ni àfi máa ń kọ́gbọ́n ẹni tó sì jí sí kòtò rèé ọkọ ará yòókù lọ́gbọ́n náà ni kí Ọlọ́run ọba kó má fi ọ̀rọ̀ wa kó má fi ṣe ọ̀rọ̀ tí ayé tí wọ́n mọ̀ wá wò tí wọ́n mọ̀ gbé ká kí Ọlọ́run ọba kó má jẹ́ kí bí ó ṣẹlẹ̀ sí wa. Gẹ́gẹ́ bí mo ti ń sọ ọ̀rọ̀ arákùnrin kan náà ni mo gbé wá sórí ètò lónìí ní abala ìdílé aláyọ̀ ẹ bá wa dá sí ibi tẹ́ ti bá wa dá sí. Arákùnrin yìí ọmọ ìlú òkè ni wọ́n gẹ́gẹ́ bí àtẹ̀jíṣẹ́ tí wọ́n kọ ránṣẹ́ sí olóòtú ìdílé aláyọ̀ wọ́n ní ọmọ ìlú òkè làwọn àmọ́ nígbà táwọn ò kúrò ní ìlú òkè gẹ́gẹ́ bẹ́ẹ̀ kú ti mọ̀ wípé gbogbo apáta náà la máa ń gbìyànjú láti wá ọrọ̀ ajé tá a máa ń wà káàkiri láti mọ bá a ṣe fẹ́ jẹ́ èèyàn bá a ṣe fẹ́ dé èèyàn bá a ṣe lọ́lá bá a ṣe kúrò nínú wàhálà àdààmú tí àwa náà ó jẹ́ èèyàn láyé wa. Arákùnrin yìí wọ́n ní ọ̀rẹ́ àwọn kan wà nílùú àwọn nígbà náà tó sì jẹ́ wípé òun ti ṣáájú wọn wá sílùú Èkó. Wọ́n ní ìgbà tí àwọn wà wò wípé ibi táwọn wà yìí gbogbo nǹkan ò fi bẹ́ẹ̀ lọ déédéé bóyá káwọn kúkú tún tẹ̀síwájú káwọn ó fi gbìyànjú kún gbìyànjú àwọn ṣebí lágbájá ìṣe ń bẹ nílùú Èkó ó bá sì wá sí ilé ọdún àwọn sàmọ́ rí bí ti mọ́ yọra bí ti mọ́ múra wípé ajá wípé Èkó dá nǹkan sẹnu rẹ lẹ́kọ̀ọ́ nù káwọn kúkú fẹ̀ kan lọ bá wọn láwọn sáà gbìyànjú débi wípé àwọn wọ́nà báwọn ṣe lè rí báwọn ṣe lè bá sọ̀rọ̀ nígbà táwọn fi mú fínlẹ̀ lọ sọ́dọ̀ àwọn ẹbí ara wọn pé ẹ dákun ẹ̀yin lágbájá mo fẹ́ mọ ibi tó wà ẹ dákun bẹ́ẹ̀ bá ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ bá ní lọ́wọ́ pé òun fẹ́ bá wọn sọ̀rọ̀ òun nídìí ìrànlọ́wọ́ wọn. Arákùnrin yìí
ó lóun ṣàṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ òun rí àǹfààní láti gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ arákùnrin yìí wọ́n ní làwọn bá pè lágbájá èmi tàmọ̀dún ní nílùú wa èmi ọmọ bàbá oníkinní kan àwọn nídìí ìrànlọ́wọ́ rẹ̀ àwọn náà fẹ́ wá sílùú Èkó àwọn sì fẹ́ kó ran àwọn lọ́wọ́ torí wípé àwọn ò níbi táwọn ò dé sí ní páwọn tí ẹ mọ̀yàn àwọn gẹ́gẹ́ bí pọ́mọ ìlú kan náà làwọn ọmọ àdúgbò kan náà làwọn gbogbo àwọn jọ ṣe kékeré dàgbà ní àwọn fẹ́ ràn lọ́wọ́ láti jẹ́ kó o ṣèrànlọ́wọ́ fáwọn wọn ni ló bá ní tó iṣẹ́ wo ni iṣẹ́ tó o kọ́ nílé àbí ò tiẹ̀ níṣẹ́ kankan lọ́wọ́ òun kọ́ṣẹ́ à ń rẹ́lé ta òun mọ bọ́n ṣe ń rẹ́lé àwọn tá à ń pè ní bíríkìlà òun a mọ̀ bá wọn rẹ́lé òun mọ̀ bá wọn ṣe gbá olóba sọ pé tó kò burú dá nígbà tó tiẹ̀ ti níṣẹ́ kan lọ́wọ́ òun gbò bá débì àmọ́ bá ti ṣe bó sì tún jẹ́ wípé iṣẹ́ míì náà ló tún wá tí ó tún mú ṣe arákùnrin yìí wọ́n ní làwọn náà bá ní tó inú àwọn bá dùn ni wọ́n bá gbéra ó di ya wọn ló bá di ìlú Èkó nígbà tí wọ́n dé ìlú Èkó wọ́n pa arákùnrin àwọn ti dé Èkó àwọn ti dé gbá wọn ni ìwọ ṣe àdúró ń bẹ̀ mò ń bọ̀ wá mú ọ arákùnrin yìí ó ṣàwá bá wọn ó gbé àwọn dilé wọ́n ní ọ̀dọ̀ rẹ̀ báyìí náà ni àwọn sà ń gbé tí àwọn ti jọ ń lọ tí àwọn ti jọ ń jáde arákùnrin tí wọ́n wá bá lẹ́kọ̀ọ́ yìí òun wá jẹ́ nìkan tó jẹ́ wípé oníṣẹ́ ọwọ́ lòun náà tó jẹ́ wípé ká mọ̀ rà ká mọ̀ tà láwọn nǹkan oríṣiríṣi bóyá bí àwọn nǹkan tí àwọn èèyàn lè lò nínú ilé bẹ́ẹ̀ pé ntí arákùnrin yìí láwọn nǹkan tí wọ́n ń tà náà rèé arákùnrin yìí wọ́n nígbà tó yá tó di pé ọjọ́ tí ń borí ọjọ́ táwọn náà tójú àwọn náà ti ń ṣálẹ̀ títí ń mọ́lẹ̀ lágbájá báwọn ti ń jókòó léyìí àwọn ọmọ ní fẹ́ràn rẹ̀ báyìí bóyá nígbà táwọn ò bá kúkú tì rí ẹni tí àwọn ò mọ̀ tẹ̀lé lọ bá ṣiṣẹ́ jẹ́ káwọn kúkú mọ̀ tẹ̀lé ọ káwọn mọ̀ tẹ̀lé ọ lọ sí ṣọ́ọ̀bù káwọn náà kúkú mọ̀ lọ ràn ọ́ lọ́wọ́ àbí kò kú sí ní tó burú ń bẹ̀ kankan bàtà tó kọ́bọ̀dà pé bẹ́yẹ̀ mi fúnra mi náà mọ̀ ya ẹnu ni bí o bá mọ̀ pé o nífẹ̀ẹ́ sí i láti mọ̀ tẹ̀lé mi lọ ṣọ́ọ̀bù àtọ́ lísìmì láì kò sí nǹkan tó burú mọ̀ tẹ̀lé mi lọ arákùnrin yìí wọ́n ní àwọn ló bá sì gbẹ̀ sáwọn lẹ́nu làwọn bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé lọ́ọ̀sọ̀ níbi tí ó ti ń ta ọjà díẹ̀ mò ń bọ̀ ná ẹ̀yin èèyàn mi mò ń bọ̀ ná. bẹ́ẹ̀ ni kókó jábélé lọ̀rọ̀ ilé ayé ìyá mi Olúyọmí Olúpọ̀nlé ẹ ṣeun mo kí yín ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣeun ìyá mi ò mo kí yín ẹ kú dédé àsìkò yìí a kú ọ̀sẹ̀ tuntun lágbára Ọlọ́run àṣẹ wa Ọlọ́run yọba yóò jẹ́ kó dára fún wa lágbára Ṣédùmarè ẹ má gbàgbé fún gbogbo ẹ̀yin èèyàn tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ mi ìyá mi Ann Àdìsá ẹ bá mi kí wọn fún ọjọ́ ìbí wọn ẹ bá mi kí wọn lórí ètò àti ráwọn èèyàn tó ti ń bá wa kí wọn ẹ bá mi kí wọn sórí ètò ìyá wa Ann Àdìsá ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n ẹ bá mi kí wọn òní lọ́jọ́ ìbí wọn gẹ́gẹ́ bí mo ti sọ láti bẹ̀rẹ̀ náà ẹ dákun bẹ́ẹ̀ bá ń darapọ̀ mọ́ mi ẹ má bá mi kí wọn pé happy birthday o ẹ̀mí wọn yóò ṣọ̀pọ̀ ọdún láyé ìyá mi Grace Banjo JP ẹ ṣeun ìyá mi dáadáa mo kí yín ẹ káàbọ̀ sórí ètò yìí gẹ́gẹ́ bí mo ti ń bá bọ̀ torí pé ẹni tó bá lọ báyìí náà lọ bá kú arákùnrin yìí ó ní òun ṣáà bẹ̀rẹ̀ sí bá arákùnrin yìí lọ sí ṣọ́ọ̀bù ló bá sọ wípé tó bó bá ń tẹ̀lé òun lọ ṣọ́ọ̀bù ẹni tere èjì tere ó ṣe tóró ó ṣe tẹ́rẹ́ omi tóró rẹ̀ yóò mọ̀ sí tíwọ̀ náà lápò ó mọ̀ rí nǹkan ṣe ọmọ ọkùnrin ẹ kúkú mọ̀ pé ta ni wọ́n fi nǹkan bẹ́ẹ̀ lọ ìlú Èkó tẹ́yìn òde rí tẹ́yìn sì wàá wò pé àǹfààní mo rí gbogbo tí wọ́n bá fún yẹn yóò sáà tẹ̀sí kọ̀ọ̀kan mọ́ dùn mọ́yàn nínú náà ni ó ní lòun bá ní pé tò kò burú pé bóun tiẹ̀ fún un ní nǹkan kan àní pé òun tiẹ̀ mọ́ rí bí lọ́wọ́ kó nǹkan mọ́ jókòó kalẹ̀ ọmọ mọ́ jókòó kalẹ̀ títí Ọlọ́run fi ṣe ìyanu tọ́lọ́run fi ṣe gbá fóun náà nǹkan kan
wọ́n ní àwọn bá bẹ̀rẹ̀ o lódì kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ làwọn bá ń tẹ̀lé arákùnrin yìí làwọn bá ń tẹ̀lé lọ ṣọ́ọ̀bù. ó lọ ní ọmọọṣẹ́ kan tí ń bá a ṣiṣẹ́ tó wà ń bẹ̀. ọ̀rẹ́ ni wọn kì í ṣẹ̀gbọ́n àtàbúrò, ọ̀rẹ́ ni wọ́n tọ́jọ́ dàgbà sí àdúgbò àti agboolé kan náà. arákùnrin yìí ó nígbà táwọn bẹ̀rẹ̀ tó di kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ló di wípé gbogbo iṣẹ́ tí ọmọọṣẹ́ tí arákùnrin yìí ní tí mo ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ń gbò yá òun náà mọ̀ ni arákùnrin yìí mọ̀ ti sí lágbájá sórí ẹrù ó wà lọ bá mi já fún àwọn kan lọ́nà gbá, ó lọ bá mi já fún àwọn kan lọ́nà àwo. ó ní iṣẹ́ mọ̀ pé òun ti ẹ̀ kọ́kọ́ rò pé kí lòun fẹ́ ṣe kóun ó sàràn rẹ̀ òun lọ́nà ni kóun náà sì mọ̀ rí nǹkan kan kóun mọ̀ rí mú bẹ̀. àwọn arákùnrin yìí ní níwọ̀n bí oṣù bíi 6 tóun ti bẹ̀rẹ̀ báyìí tóun ti ń tẹ̀lé lọ sísọ rẹ̀. ó ní yàtọ̀ sí wípé bóyá ebi ń pa òun fẹ́ jẹun tí wọ́n ṣètò bóun ó ṣe jẹ bóun ó ṣe mu. àwọn aṣọ tí arákùnrin yìí bá lò kù tí ò wọ̀ mọ́ òun náà ni ó kó fóun tí òun ó mọ wọ̀ pé kì í ṣe wípé bóyá ó mú un lọ sọ́jà lọ raṣọ tuntun fún un. àwọn èyí tí ó bá ti wọ̀ òun náà ni ó kó fóun tóun ó mọ wọ̀. ó ní níbi tó wá lè dé kì í ṣe wípé bóyá ó fún un lówó oṣù àbówó ọ̀sẹ̀. ó ní bó bá lọ rajà báyìí níbi tí wọ́n ti lọ ń rajà ó ní yóò mú un lẹ́yìn ní débi wípé ẹrù tó wọn ó rù gan yóò ju tàlábàárù lọ. òun sì wá pé ọ̀rẹ́ òun ò sọ wípé bóyá bí òun ṣe ń tẹ̀lé ọ wá ṣọ́ọ̀bù yìí ó ṣe o àbóní ńlá o, àmọ́ òun fẹ́ kó jẹ́ wípé iṣẹ́ ọwọ́ tòun tóun mọ̀ gẹ́gẹ́ bí kábánirẹ́lé kábánimọ́lé bó o bá tiẹ̀ lè wá àǹfààní fún un láti jẹ́ kí òun tiẹ̀ mọ àwọn èèyàn àbí bóyá ó lè fà òun láwọn kan lọ tí wọ́n kọ́kọ́ tiẹ̀ mọ mú un lo oko alágbàṣe náà tó wọn kọ́ lọ wọn bá wọn ṣe bóyá láti bẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ òun náà mọ èèyàn tóun náà fi lè múṣẹ́ tòun náà lọ́kùnkúndùn. ó lọ sọ wípé kóun ó mọ̀ ṣèyọnu kóun mọ̀ ṣèyọnu kóun ó ní sùúrù èkó ò rí bẹ́ẹ̀ yẹn téèyàn bá wá sèkòó o gbọ́dọ̀ máa ń sọ wípé o gbọ́dọ̀ sùn ẹ̀gbẹ́ o gbọ́dọ̀ rìn dín ní o gbọ́dọ̀ ya múgùn lẹ́kọ̀ọ́ pé tó o bá lọ ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn kan máa gbá ẹ lójú ni àwọn èèyàn kan máa use ẹni àwọn èèyàn máa gbá ojú ẹ máa ṣe gbá ẹni torí ẹ ló ṣe kọ́kọ́ gbọ́dọ̀ farabalẹ̀ lọ́dọ̀ àwa tá a ti gbé lẹ́kọ̀ọ́ dáadáa lẹ́kọ̀ọ́ tí a ń lẹ̀ ńlẹ̀ ń bẹ́ wọn lọ́n sàánú ẹ̀yin ará Èkó ẹ má bínú o ipe àwa tá a ti pẹ́ lẹ́kọ̀ọ́ tá a ti mọ̀wé Èkó gba rọ́bìṣì tó bá lọ ṣe bákan wọn máa kọ́kọ́ gbá ẹ lójú wọn kọ́ ṣe kinní kan nítorí ẹ̀ ló ń ṣe fẹ́ kó kọ́kọ́ wà lọ́dọ̀ òun kó ní tírénì kójú ẹ̀ mọ̀lẹ̀ kó ṣálẹ̀ dáadáa ó ṣe ń dẹ́kọ̀ọ́ náà ní ìsìnkú tí ìwọ ọdún kan ṣùgbọ́n arákùnrin yìí ó ní àfẹ́sọ́nà òun ń bẹ nílùú àwọn ìyá àwọn ń bẹ́ẹ̀ tó ti dàgbà ṣé bí nǹkan kan náà lòun ó ṣe níṣẹ́ tí òun ó fi tọ́jú wọn báfẹ́sọ́nà òun bá pè òun pé bó o ní òun ò rí nǹkan kan sọ wípé òun tiẹ̀ fi ṣọwọ́ débi ìyá àtàwọn àbúrò kéékèèké tóun ní lẹ́yìn òun ò rí nǹkan kan fi ránṣẹ́ sí ẹ yàtọ̀ sí wípé kóun ó jẹun àárọ̀ jẹ tọ̀sán kóun jẹ talẹ́ kó sì kó aṣọ fóun kóun ó kó bọ́rùn kóun ó mọ̀ wọ́. arákùnrin yìí ní òun wà wò wípé ìlú Èkó tóun ò mọ̀ látó ti di ìlú òkè lọ́hùn tóun ti wá òun ò kàn fẹ́ sọ́ra àwọn lọ́fà sí ìlú Èkó débi wípé bóyá kóun wá máa sùn kiri Ọlọ́run má jẹ́ ká rógun rógà. arákùnrin yìí ló ní èyí ló wá mọ̀ ohun tóun fi wá rò wípé ọjọ́ wo lòun fẹ́ ṣe léyìí dà ṣé bí ìgbésí ayé òun ṣe bí ó ṣe mọ̀ wá lọ nìyí lòun fi kọ ìwé yìí pé ẹ dákun olóòtú Ìdílé Aláyọ̀ ẹ là mí lóye ṣé kí n kúkú fẹ́ kan padà sílùú wa kí n lọ mọ́ ṣiṣẹ́ bíríkìlà mi iye tí n bá rí kí n mọ̀ wípé tó èmi ni mo ní àbí kí n mọ́ forírọ́ yà yìí ṣé kí n mọ́ forírọ́ lọ pé bóyá níjọ́kanjọ́kan ọ̀rẹ́ mi yóò fi ọ̀nà hàn mí ẹ̀yin èèyàn mi òun náà ni tí mo gbé wá lónìí tọ́rọ̀ bá rí báyìí pẹ̀lú ipò tí arákùnrin yìí wà kí nìkan tí ẹ̀yin lérò wípé kí arákùnrin ṣe
ẹ lérò pé kó mọ forí tì í pé bóyá ńgbà tó bá yá ọ̀rẹ́ rẹ̀ yìí yóò mú já ojú ọ̀nà ńjọ́ kan àbí kó kúkú padà sí ìlú òkè tó ti wá kó lọ mọ múṣẹ rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bó ti ń ṣe é èèyàn mi ibi tí a ti bá mi dá sí náà rèé ojú òpó wa ó wà ní ṣíṣí láti pè wọlé ìyẹn studio number wa 07459353799 07459353799 òun náà ni ẹ lè pè sí àwa tá wà ní Nàìjíríà tá wà ní Europe a lè pè sórí WhatsApp wa lórí +447459353799 òun náà ni ẹ̀rọ wa tẹ́ ẹ lè pè sí láti bá mi dá sí i. ẹ ṣeun Awólẹ́yẹ Kẹ́hìndé Olúwaṣèwọ̀ṣe Adéyínká Kabir ẹ ṣeun mo rí yín lórí ètò. ẹ ṣeun ìyá mi Olúyọmí Olúpọ̀nlé ẹ ṣeun wọn happy birthday woman of God long life and prosperity ẹ ṣe o wọn bá wa kíyàwó Ann Àdìsá ẹ ṣeun mo dúpẹ́. ojú òpó wa ó ń bẹ ní ṣíṣí láti pè wọlé bóyá yìí náà ní nǹkan kan tí ẹ fẹ́ bá mi sọ sí i àbí ìmọ̀ràn tí ẹ fẹ́ fún arákùnrin yìí bọ́rọ̀ bá rí báyìí ẹ̀yin èèyàn mi ọgbọ́n wo là á dá sí i bó ni àti ṣé kó sì jókòó síbẹ̀ kí ó sì máa wò ó pé bóyá níjọ́kọjọ́ kan ìgbìyànjú yóò dé àbí kí ó padà sí ìlú wọn níbi tó ti wá àti pé ìwà tí ọ̀rẹ́ yìí náà ń wù yìí ṣe lérò wípé ọ̀rẹ́ yìí bóyá ó sì ní nǹkan gidi kan nípamọ́ fún ọ̀rẹ́ rẹ̀ yìí pé bóyá ó sì fi sí suspense ni bóyá ó sì ní nǹkan tí ó sì ṣe fún un. ẹ ṣeun bàbá mi Adéwùmí wọ́n ní I'm enjoy the story ẹ ṣeun mo dúpẹ́ bóyá ó sì ní nǹkan kan nípamọ́ bóyá ó sì bá fi surprise sínú kúlà ni ẹ̀yin èèyàn mi kí ni ìtẹ́yìn náà rí kí làmọ̀ràn yín fún arákùnrin yìí ẹ bá ń dá sí lórí ètò 07459353799 náà ni ẹ̀rọ tó gbójú òpó wọlé ẹ̀yin tẹ́ wà ní Europe tẹ́ wà ní Nàìjíríà tẹ́ wà ní ẹ̀yìn odi yàtọ̀ sí UK ẹ lè pè sórí +447459353799 òun náà ni ẹ lè pè sí ní orí ètò yìí láti bá mi dá sí ẹ má bá ń bẹ́tò bọ̀dán ń bọ̀. Olúyọmí Olúpọ̀nlé wọ́n ní the man should go back wípé kó padà sílùú wọn níbi tó ti wá pé torí bó bá lòun fẹ́ dúró pé kò mọ fara tì í àmọ̀gbà tí tó lòun mọ forí tì í àmọ̀gbà tí yóò forí tì í dá ọmọdépo yóò tì í orí ẹwà pa ìyá mi Olúyọmí Olúpọ̀nlé wọ́n ní kó padà ẹ ṣé mo dúpẹ́ ìyá mi ojú òpó wa ń bẹ ní ṣíṣí ẹ sì lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ à ń retí èsì tí àmọ̀ràn yín fún arákùnrin yìí ẹ ṣeun ṣe mo dúpẹ́. ìdílé aláyọ̀ níbẹ̀ náà láwàárí níbi tí a ti máa ń gbé àwọn ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ sáwọn èèyàn wa
tá máa ń gbé wá ó náà ní tá mú wá lónìí ìtànà níbẹ̀ yìí ẹ̀yin èèyàn mi bá ń dá sí lórí ètò ojú òpó wa òmẹ ní ṣíṣí láti pè wọlé kí ni òun tẹ̀yin náà ní lámọ̀ràn fún arákùnrin yìí kí làmọ̀ràn yín fún ṣé kó sì dúró tí ọ̀rẹ́ yìí abẹ́ rò bóyá ọ̀rẹ́ yìí bí ó sì ní surprise tó sì fi ń pamọ́ fún un pé bóyá nígbà tó bá yá yóò mú surprise jáde ti yẹ pé ọ̀rẹ́ gan náà bóyá ni ó padà yá ni pé àṣà ọ̀rẹ́ mi àbí kó kúkú padà sílùú àbí kó mọ̀ forí tì í ẹ̀yin èèyàn mi kí ni àmọ̀ràn yín fún arákùnrin yìí. ṣọ́wọ́ ẹ̀yin èèyàn mi lórí ètò níbẹ̀ náà la wà yìí níbikíbi tí ẹ bá wà tẹ́ tí ń gbọ́ mi à ń retí àtẹ̀jíṣẹ́ yín bóyá ẹ̀yin náà ní kankan tí ẹ fẹ́ bá wa sọ abẹ́yìn náà ní kankan tí ẹ fẹ́ gbà wá nímọ̀ràn fún arákùnrin yìí lábala ìdílé aláyọ̀ níbẹ̀ náà la wà yìí ní orí ètò yìí kí làmọ̀ràn tiyín náà fún arákùnrin yìí ojú òpó wa ó wà ní ṣíṣí 07459353799 07459353799 òun náà ni ẹ lè fi pè wọlé lórí WhatsApp wa +447459353799 náà ló gbé pè wọ ojú òpó yìí láti bá wa dá sí ní orí ètò. aago mẹ́jọ àbọ̀ náà ló kù ṣẹ́jú mẹ́rin láti lè ṣọwà ìbílẹ̀ rédíò aago mẹ́jọ àbọ̀ ló kù ṣẹ́jú mẹ́rin ní kété tí aago mẹ́jọ àbọ̀ bá ti lù náà lálọ sí ẹ̀ka àpolówó ọjà wa lọ sí ẹ̀ka àpolówó ọjà wa ní dédé aago mẹ́jọ àbọ̀ gẹ́rẹ́gẹ́ àwọn kókó tìgbà náà rèé bẹ́ẹ̀ náà bá sì fẹ́ bá mi dá sí pẹ̀lú ohun tá a gbé wá lónìí lórí arákùnrin yìí ẹ sì lè bá mi dá sí ojú òpó wa wà ní ṣíṣí láti pè wọlé. ǹjẹ́ irú ọ̀rẹ́ yìí ẹ̀yin èèyàn mi ṣé ọ̀rẹ́ tó fẹ́ni fẹ́re ni ǹjẹ́ ọ̀rẹ́ tó fẹ́rẹ̀ fún ọmọlàkejì ẹ̀ ni bí arákùnrin ṣe ń ṣe yìí ǹjẹ́ lérò pé ó fẹ́ èrè fún arákùnrin yìí ǹjẹ́ mímú tó mú wá sọ́dọ̀ tó ní kó mọ̀ wá bọ̀ ń ṣiṣẹ́ tó mú sọ́dọ̀ tó ń bá gbé ṣé kìí ṣe pé yóò padà fi ṣẹrú àbí bóyá ó sì ń bá fi ìrìn àjò rẹ̀ pé yóò sì ń bá fi síwájú ni bóyá ó ní ìkankan nípamọ́ fún un àbí kí nìkan tẹ̀yìn lérò kí lẹ lérò pé ó ta kókó mọ́ ọ̀rọ̀ yìí gan-an nínú ìtàǹgbéwá yìí. Àjíbọ́lá Abdullahi Ayédè ẹ̀ṣẹ̀mùrí yín o
Ọlálẹ́yẹ Ọláyẹkàn ẹ ṣé mo rí gbogbo yín pátá náà ni mo kí yín lórí ètò níbẹ̀ náà la wà yìí bẹ̀bá nìkan kan bóyá sẹ́yìn náà fẹ́ bá wa sọ sí nípa arákùnrin yìí àbí àmọ̀ràn sẹ́yìn náà ní fún un ṣé kí arákùnrin yìí ṣe kó padà sílùú wọn àbí ó sì máa forí tì í pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ yìí pé bóyá nǹkan ó sì dá yóò sì ṣe ẹnu rẹ̀ bó bá yá. Rasheed Ebony Àjàó ẹ ṣeun bàbá mi láti ìlú Ireland ẹ ṣé mo rí yín o ẹ ṣé mo kí yín pé ẹ kú dédé àsìkò yìí. Ọ̀rọ̀ arákùnrin tá a gbé wá yìí ọ̀rọ̀ ọ̀rẹ́ méjì tí ó pe ọ̀rẹ́ rẹ̀ nílùú Èkó wípé tó òun náà fẹ́ wá sílùú Èkó kó dákun kó ràn òun lọ́wọ́ láti odidi ìlú òkè lọ́hùn pé òun fẹ́ wá sílùú Èkó pé láti wá ṣiṣẹ́ ajé àti pé gbogbo bó ṣe máa ń rárákùnrin náà tó máa ń wálé sílùú pé nǹkan yí padà fóun náà gbogbo nǹkan ló dáa fún un bóun náà bá lè gbìyànjú láti jẹ́ pé kóun náà wá sèkó kí nǹkan dáa iṣẹ́ rẹ́lẹ́rẹ́lẹ́ náà ni arákùnrin iṣẹ́ tó ń ṣe nìyí. Àmọ́ nígbà tí ó dẹ́kun tán arákùnrin yìí mú sọ́dọ̀ àmọ́ arákùnrin yóò tí ò ríṣẹ́ ló bá pe ọ̀rẹ́ rẹ̀ wá ẹ̀yìn ṣọ́ọ̀bù tiẹ̀ tí wọ́n ti ń tajà tó ń tà tó ń rà ẹjọ́ wọn mọ̀ tẹ̀lé ọlọ́kùnrin kúkú mọ̀ ẹ̀wọ̀n jókòó sílé. Arákùnrin ìbánipẹ́ tó òun náà ti fẹ́ sọ àmọ́ kó má dà pé òun yánu ni ìní ó bá gbà láti mọ̀ tẹ̀lé lọ sí ṣọ́ọ̀bù. Arákùnrin yìí wọ́n ló sì ní ọmọkùnrin kan tó ń bá ṣiṣẹ́ tó jẹ́ ọmọọṣẹ́ àmọ́ nígbà tí òun yóò fi débẹ̀ kò pẹ́ kò jìnnà báyìí arákùnrin yìí ní gbogbo iṣẹ́ tí ó yẹ kó ọmọọṣẹ́ rẹ̀ ó mọ̀ ṣe lòdì wípé arákùnrin yìí bẹ̀rẹ̀ sí ní taari rẹ̀ sọ́dọ̀ òun lágbájá lọ́ba mi sórí ẹrù yìí bá mi gbé tẹ̀lé ẹni tó rà ẹ̀yìn àwọn kọ́sítọ́mà tó rẹ̀ ẹrù yìí jọ bá mi gbé tẹ̀lé wọn débi mọ́tò bá mi gbé lọ bá wọn ní ọ́fíìsì wọn bẹ́ẹ̀ débi pé arákùnrin yìí ní òun wà wò wípé ṣé bò wọ́n ṣe mọ̀ wá bàgbèsè ayé òun lọ ní láìṣe ọmọọṣẹ́ láìṣe tó wá kọ́ṣẹ́ láìṣe alábàárù bọ́bá wá lọ sọ́jà tó di pé bẹ́ẹ̀ arákùnrin yìí lọ rajà wá ó nípa àwọn náà làwọn mọ lọ forí kó làwọn mọ kó wá òun wá bá arákùnrin yìí sọ̀rọ̀ pé wá ò gbọ́ ọ̀rẹ́ iṣẹ́ tòun náà tóun kúkú ń ṣe àrùn rẹ́lẹ̀ à ń ṣe gbogbo iṣẹ́ tóun náà ṣiṣẹ́ tó dáa lòun kọ́ fi ń mọ yàn bóun wá àwọn èèyàn tí wọ́n lè ràn òun lọ bóun wá àwọn èèyàn tó lè kọ̀nẹ́ẹ̀tì òun mọ́ táwọn náà rẹ̀ táwọn náà ó fi yá fóun náà bó jẹ́ kóun tẹ̀ ṣe mọ́ bá wọn ṣe lébùrà náà títí tí ọwọ́ tòun náà rẹ̀ tí ó fi tẹ èkó àdá. Ó ní arákùnrin ní èkó ò ṣeé ṣe báwọn ọkàn lè sáré bẹ́ mọ́ èèyàn báyẹn èèyàn ní láti fojú wálẹ̀ ní èèyàn láti fojú wọlé dáadáa kó tó báyàn mọ̀ torí pé lẹ́kọ̀ọ́ yìí ó gbọ́dọ̀ sùn ẹ̀gbẹ́ ó gbọ́dọ̀ rìn dẹ́nẹ̀ ó sì tún gbọ́dọ̀ yamúgùn bá ti yamúgùn báyìí wọ́n máa dá ẹ padà ní kinní kan bẹ́ẹ̀ pé wọ́n gbé ẹ mọ́ra ní èkó lè ṣe bí kinní kan àwọn kọ́yàn mọ́ rógà wọn ṣe arákùnrin lòun bá ní tó ó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe rí àmọ́ òun kàn ń sọ náà ni pé nígbà tóun náà níṣẹ́ tòun lọ bó bá lè ràn òun lọ kí òun náà tiẹ̀ ìdádúró náà láàyè ara òun ìyí àfẹ́sọ́nà ń bẹ nílùú ògòsówó ìyá àgbàlagbà tó jẹ́ ìyá àwọn àtàwọn àbúrò lẹ́yìn òun bẹ òun ò rí kọ́bọ̀ fi ránṣẹ́ lé yàtọ̀ sí oúnjẹ ẹ̀mẹ́ta ojúmọ́ àti aṣọ tí arákùnrin yìí bá ti lòkù tó kó fóun tóun wọ̀ kò ṣe pé bóyá nǹkan kan gidi kan náà ní wọlé òun náà fẹ́ ṣe tóun ó mọ̀ ṣe tóun ó mọ̀ lówó ní díẹ̀ tóun náà ó lè fi ṣègbésí ayé òun kó dáa ó lọ sọ pé kóun ó sì ní sùúrù náà díẹ̀díẹ̀ ni èèyàn mọ̀ ṣe nǹkan arákùnrin mi ti ń lọ ọdún kan báyìí ló fi wá wò wípé bíta ọba dá èèyàn ó sì padà sọ ọ̀dẹ̀ pé bíta bá léèyàn ọ̀dẹ̀ lèèyàn darí sí pé òun rò pé ẹ dákun ṣé kóun ó padà sílùú àwọn òun lọmọ forírọ mọ àbí kóun ó sì ní sùúrù pé bóyá arákùnrin yìí àbí yóò sì ní nǹkan dáadáa tí ó ṣe fún un àbí bóyá kóun ó sì farabalẹ̀ síbẹ̀ náà pé kí ni àmọ̀ràn tí ọmọ Nàìjíríà ta lè fún òun o iná ni wọ́n ṣe kọ̀wé ìránṣẹ́ ẹ̀yin èèyàn mi àmọ̀ràn yín fún arákùnrin yìí gẹ́gẹ́ bá a ti sọ síwájú ní orí ọ̀rọ̀ yìí tẹ́yìn náà bá ní fún arákùnrin yìí ẹ bá mi fi ránṣẹ́ ìyá mi Eunice Ọ̀ṣúdè yìí wọ́n ní bí wájú kò bá ṣe lọ ẹ̀yìn á ṣe padà sí o wọ́n ní irú surprise wo nìyẹn láti odidi ọdún kan gbáko ṣe àpá àwọn ẹlòmíì fẹ́ kó rọ́sìn fún yàn wọ́n máa fẹ́ ṣe nǹkan wọn jẹ́jẹ́ ni tó Ọlọ́run ọba yóò gbàdúrà wa ẹ jẹ́ kí n sáré lọ sí ẹ̀ka àpolówó ọjà náà tí n bá padà dé
àmọ́ wá tẹ̀síwájú bẹ́ẹ̀ náà bá ní kankan tí ẹ fẹ́ bá wa sàmọ̀ràn yín náà ẹ lè pè wá wọlé bẹ́ẹ̀ ẹ sì lè fi àtẹ̀jíṣẹ́ yín ẹ lè fi ránṣẹ́ àká síta fún arákùnrin yìí táwọn náà ó sì máa gbọ́ ẹ ṣeun ṣe mo dúpẹ́ ẹ jẹ́ kí n sáré dé ẹ̀ka polówó ọjà wa náà tá a bá padà dé a máa tẹ̀síwájú lórí ètò mò ń bọ̀ náà. tá a bá padà dé a máa tẹ̀síwájú ẹ̀yin náà ẹ lè pè wọlé bẹ́ẹ̀ sì rèé ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ẹ lè fi ránṣẹ́ sí orí ètò yìí àáká kọ́lọ́wọ́n bá mi kó ṣàánú fún wa oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ òun náà ní ìṣẹ̀lẹ̀ sí àwọn èèyàn ní ayé tá a wà yìí wọ́n ní kálukú àbìtì ẹ̀la àti gòkè ọ̀la gẹ́gẹ́ bí àti wí wọ́n ní ọ̀dẹ́rùn àti gòkè ọ̀la ọ̀dẹ́rùn àmọ́ bẹ́yàn bá débẹ̀ tán ayé ò ní mọ ìgbìyànjú tí onítọ̀hún tó ti gbà kó tó di wípé òde ibi tó dé gẹ́gẹ́ bí ìntàfìṣíra wa létí lórí ètò lónìí wípé ìyànjú òun náà ni àwọn èèyàn máa ń gbà pé kí ni ìyànjú sí èmi àti yín náà tá à ń gbà kí ọlọ́run ọba mi kó ṣàánú fún wa lórí ètò níbẹ̀ náà la wà yìí láti lè ṣe wa ìbílẹ̀ rédíò tv ẹ̀yin èèyàn mi lórí ètò náà la wà yìí mò ń bọ̀ náà. níbẹ̀ náà láwà yìí láti lè ṣe wa ìbílẹ̀ rédíò tv náà rèé abala kejì lórí ètò náà nu ta pè ní abala ìdílé aláyọ̀ abala ìdílé aláyọ̀ náà rèé oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ náà ní ìṣẹ̀lẹ̀ láyé tá a wà yìí ẹni afojú ògbó òjò ẹni agbá kí ọlọ́wọ́n bá mi ẹni agbójú òkùnlé kò jẹ́ ní àgbà ẹni tá a fẹ̀yìntì ń gbà míì àmọ́ fẹ̀kún sọ́wọ́ ẹni kò fẹ́ni lójú àmọ́ fàtàsẹ́nu ń gbà míì oríṣiríṣi ẹ̀dá náà ní bẹ láyé tá a wà yìí oríṣiríṣi èèyàn náà ní bẹ ní òkè pẹ̀ tá a wá lẹni tá a wà mọ̀ léèyàn tá a la fẹ́ni fẹ́re ta ló fẹ́ wa fúnre ta ló ń rore rò wá ìjà ọmọ ẹni tó jẹ́ wípé òun fẹ́ tiwa ẹ̀yin èèyàn mi òun náà rèé ní orí ètò tí àmúwá fún yín tí ẹ̀yin náà tẹ̀sí ń gbọ́ kí ọlọ́run ọba kó ṣàánú fún wa lórí ètò yín níbẹ̀ náà la wà yìí láti lè ṣe ìbílẹ̀ rédíò abala kẹta lórí ètò òun náà ní abala àṣà wa àti ìṣẹ̀lẹ̀ yorùbá abala àṣà wa bẹ́ẹ̀ bá wojú aago yín báyìí aago mẹ́sàn-án òun náà ló kù ìṣẹ́jú mẹ́tàlélógún láti lè ṣe wa ìbílẹ̀ rédíò ìṣẹ́jú mẹ́tàlélógún òun náà ní aago mẹ́sàn-án lù tí ó fi lò abala kẹta lórí ètò yìí òun náà ní abala àṣà àti ìṣẹ̀lẹ̀ yorùbá abala àṣà wa gẹ́gẹ́ bí mo ti mọ̀ wí àṣà yorùbá àṣà tó dùn tí gbọ́ngbọ́n kan sí ni ẹ̀já mọ̀ gbàṣà wa lárugẹ ẹ má jà fọwọ́ ẹ má jà fi mú àṣà wa ẹ má jà fọwọ́ jábútẹ́ mú un àṣà yorùbá àṣà tó dùn tí gbọ́ngbọ́n kan sí ni àṣà láṣà yorùbá nílẹ̀ yorùbá a ní oríṣiríṣi àwọn nǹkan táwọn baba ńlá wa tí wọ́n máa ń gbé ṣe lára rẹ̀ náà láti ní àwọn èèwọ̀ tí wọ́n máa ń kà fún wọn gbàtà wà kéékèèké wà ní mọ̀ ṣe báyìí bó bá ṣe báyìí nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ ara àwọn nǹkan tí wọ́n sì ń kà sí èèwọ̀ fún wa ńgbà náà
ara àwọn nǹkan tó lè ṣe wá láǹfààní àmọ́ nítorí wípé kò tí ì sọ́nà táwọn bàbá wa lè gbé gbàǹgbà náà wọ́n ka gbogbo ẹ̀ sí èèwọ̀ fún wa nígbà náà. ara ẹ̀ náà láti rí lára àṣà wa nílẹ̀ Yorùbá, ibẹ̀ náà láti rí ìmọ́tótó níbi ká ṣe ìmọ́tótó lára àwọn ìṣe wa náà ní nílẹ̀ Yorùbá ká ń ṣe ìmọ́tótó, ká tọ́jú ilé, ká tọ́jú ara, ká tọ́jú gbogbo ohun èlò tá a bá ń lò, ká tọ́jú ilé ìdáná tá a ti ń dáná, ká tọ́jú ara, ká tọ́jú eyín, ká tọ́jú èékánná wa, gbogbo ẹ̀ náà níbẹ̀ nínú ìṣe wa nílẹ̀ Yorùbá. nínú àṣà Yorùbá ni ká ti múra dáadáa, ká múra bí ọmọ Yorùbá, kí gèlè ó yẹrí, kí fìlà kó yẹ orí, ká sọ ọkọ dáa lọ́rùn, ká sọ ẹ rí i pé bá a bá wọ bùbá àtìró nílẹ̀ Yorùbá àwọn ìyá wa wọn ò tún fi ìpèlé wọn ò fi sí léjìká. bẹ́ẹ̀ sì làwọn bàbá wa náà bí wọ́n bá wọ ṣòkòtò tí wọ́n wọ kẹ̀ǹbẹ̀ tàbí tí wọ́n wọ sọ́rọ́, wọ́n á tún gbé wù bíi dànsíkì, gbogbo wọn ò gbélé, wọn ò sì fi fìlà lé, wọ́n lè lo fìlà abetí ajá, wọ́n lè lo wọ́n lè dé fìlà abetí ajá, wọ́n lè dé oríṣiríṣi láwọn kan ní ìmúra wa nílẹ̀ Yorùbá. lára àwọn àṣà wa ìṣe wa nílẹ̀ Yorùbá níbẹ̀ náà ni irun ṣíṣe wà, ká ṣe irun lóge, àwọn irun oríṣiríṣi níbẹ̀ nílẹ̀ Yorùbá bíi kádi kò lẹ́sẹ̀, kádi ṣùkú, kádi pàtẹ́wọ́, ààfin ọba, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nílẹ̀ Yorùbá. lóríṣiríṣi àṣà náà la ní àti ṣe wa. ibẹ̀ náà ni ìbọ̀wọ̀ wà fún, ká bọ̀wọ̀ fún aṣíwájú, ká bọ̀wọ̀ fáwọn tó jù wá lọ, ká kíni ní ti ìtẹ̀yẹ, ká ṣàyẹ́sí ẹni. lára àwọn ìṣe wa nílẹ̀ Yorùbá ni wọn á ní bọ́mọdé bá jí láàárọ̀ bọ́ bá jẹ́ ọmọkùnrin kó dọ̀bálẹ̀ gbalaja fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ pé káàárọ̀, bọ́ bá sì jẹ́ ọmọbìnrin náà ni kó forókún méjèèjì rẹ̀ kúnlẹ̀ kó kí àwọn òbí ẹ̀. lára àwọn àṣà àti ìṣe wa nù. bẹ́ẹ̀ náà la wá ní àwọn iṣẹ́ lóríṣiríṣi tá a ti gbéyẹ̀wò lórí àwọn ètò yìí láì mọye ìgbà tí àwọn tó sì gbọ́ náà mọ̀ pé àwọn ti rí ẹ̀kọ́ oríṣiríṣi kọ́ lórí ẹ̀. arábẹ̀ náà làwọn ṣí ọwọ́ oríṣiríṣi wà bíi káwọn sọ, ká ṣọdẹ, ká ṣàgbẹ̀ lóríṣiríṣi, bẹ́ẹ̀ ká fọpo lóríṣiríṣi àwọn iṣẹ́ náà níbẹ̀ ní ilẹ̀ Yorùbá. ìkíni náà sì ń bẹ́ẹ̀ lára àwọn ṣe wa náà ni bá a ti kíni láàárọ̀, ọ̀sán ni, ìyálẹ̀ta ni, bá a ti kíni lọ́wọ́ alẹ́, gbogbo ẹ̀ bá ti kágbàlagbà bá a bá ń lọ bá a bá ń bọ̀ lórí ìjókòó, bá gbàlagbà bá ń bẹ́ ń jókòó bá a bá ń lọ oní bá a ti kí hàn, bá a bá tún padà bọ̀ oní bá a ti ń kí hàn, ẹni tí ń jẹun oní bá a ti kí, ẹni tí ń sùn oní bá a ti kí, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ láti gbéyẹ̀wò ní orí ètò yìí. lára àwọn àṣà àti ṣe wa náà ni ká sọ̀rọ̀ kó yanrantí, ká múra, ká rìn, ká sọ̀rọ̀ láwùjọ kí wọ́n mọ̀ pé ọmọ Yorùbá àtàtàrẹ ara rẹ̀ náà lórí kì í wà. gẹ́gẹ́ bá a ti sọ ń dò ní pé ọ̀pọ̀lọpọ̀ ni òun ó kí ilé wọn, ọ̀pọ̀lọpọ̀ ni ò tí ẹ̀ mọ̀ ṣẹṣẹ́ tí wọ́n ń ṣe lọ́ọ̀dẹ wọn, tí wọ́n ń ṣe lágbo ilé wọn. bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ló sì jẹ́ kọ́mọ Yorùbá àtàtà kí wọ́n mọ̀ a ní àwọn ìṣẹ̀ṣe lóríṣiríṣi tí wọ́n ń ṣe lágboolé ní ilẹ̀ Yorùbá. àwọn agboolé eléégún wà, àwọn ọlọ́jẹ̀ wà, àwọn tó jẹ́ wípé Ọ̀ṣun ni ń bọ, àwọn tí ń bọ Ògún, àwọn tí ń bọ ya, àwọn tí ń bọ Ṣàngó, tẹ́ pé ń bẹ nínú ìran wọn láti ilẹ̀ Yorùbá wá, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. aláwọn tó jẹ́ wípé lágboolé wọn àyàn àgálú ni ọ́n, ìlú ni wọ́n máa ń lù nílé tiwọn tí gbogbo àwọn ọmọ wọn náà sì máa ń jogún bá. gbogbo ẹ̀ náà níbẹ̀ nínú àṣà Yorùbá, àṣà wa àti ìṣe wa nílẹ̀ Yorùbá. torí ẹ̀ náà ni mo ṣe mọ́ sọ fún yín pé àṣà Yorùbá dùn, ẹ má jẹ́ kí àṣà Yorùbá ó parẹ́, ẹ má jẹ́ kí àṣà Yorùbá ẹ má jẹ́ ó parun. ẹ jẹ́ kó àwọn ọmọ wa lédè wa kí ọmọ bá ti sọ Yorùbá tó yanrantí, ká ọmọ bá ti sọ Yorùbá tí ó yege, pàápàá wa tá a wà lókè òkun. ẹ jẹ́ kó àwọn ọmọ wa lédè Yorùbá, torí tá a bá kó wọn lọ lé àbí tá a bá tiẹ̀ wà láwùjọ ọ̀rẹ́, má bá tiẹ̀ ń sọ nǹkan kan wọn ò lè mọ gbọ́ pé ntí ń wì wọ́n ń bú ìyá mi, ntí ń wì wọ́n ń kì ìyá mi ni, àti bẹ́ẹ̀ lọ. ẹ jẹ́ ká kó àwọn ọmọ wa lédè Yorùbá. èdè èbó kì í ṣèdè wa, èdè àyálò ni, àyálò èdè ni. èdè Yorùbá gan lèdè tiwa, èdè tó sì dáa ni, torí pé Ọlọ́run ọba ọ̀pọ̀ wa lè dáadáa nílẹ̀ Yorùbá òfin àlédè. ẹ jẹ́ káwọn ọmọ wa láṣà wa ìṣe wa nílẹ̀ Yorùbá ẹ jẹ́ akọ wọn, ẹ sì jẹ́ arántí ilé o, torí pé ẹni tó sọ lẹ́nu ọ sàpò ìyàkọ́. ẹ má jà fọwọ́ òsì júwe ilé bàbá wa. àṣà Yorùbá ò ní bàjẹ́, kò ní parun. abala tó kẹ́yìn lórí ètò yìí náà ni abala àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. abala àṣà wa òun náà rèé, mò ń bọ̀ náà. àṣà Yorùbá dùn, àṣà Yorùbá dùn, ẹ bá jẹ́ ká jùmọ̀ gbé lárugẹ. àṣà Yorùbá dùn, àṣà Yorùbá dùn, àṣà Yorùbá dùn, ẹ
bàbá jẹ́ ká jùmọ̀ gbé lárugẹ àṣà Yorùbá dùn lọ́kùnrin lóbìnrin ò ẹ gbé lárugẹ àṣà Yorùbá dùn lọ́mọdé lágbà ẹ gbé lárugẹ àṣà Yorùbá dùn àṣà Yorùbá dùn àṣà Yorùbá dùn ẹ jẹ́ ká jùmọ̀ gbé lárugẹ àṣà Yorùbá dùn ọmọdé lágbà ẹ gbé lárugẹ àṣà Yorùbá dùn lọ́kùnrin lóbìnrin ò ẹ gbé lárugẹ àṣà Yorùbá dùn àṣà Yorùbá dùn àṣà Yorùbá dùn ẹ jẹ́ ká jùmọ̀ gbé lárugẹ àṣà Yorùbá dùn ẹ jẹ́ ká jùmọ̀ gbé lárugẹ àṣà Yorùbá dùn àṣà Yorùbá dùn. bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn mi àṣà Yorùbá dùn ẹja mọ́ gbé lárugẹ ẹja gbàṣà wa ẹja gbé lárugẹ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ àṣà wa ò ní bàjẹ́ o lágbára ṣe Èdùmàrè ìyá mi Ṣẹ̀rí Adéwọyè mo rí yín lórí ètò ẹ ṣeun ìyá mi ẹ kú ọjọ́ méjì mẹ́ta o àkú àlàjọ ọdún ẹ̀mí wọ́n ṣe púpọ̀ ọdún láyé ìyá mi Ṣẹ̀rí Adéwọyè mo rí yín lórí ètò ẹ kú dédé àsìkò yìí lórí ètò wa lábala àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá èyí tó jẹ́ abala tó kẹ́yìn lórí ètò yìí ìtàn tá a máa kà lónìí ìtàn wa tá ti ń bá bọ̀ níbi tí afẹnu ẹ̀ tì sí ní ọdún tó kọjá ibẹ̀ náà láti ná ọgàn báyìí náà ní òní ẹ ṣeun ìyá mi Ṣẹ̀rí Adéwọyè mo rí yín o ẹ kú ọjọ́ méjì mẹ́ta ẹ kú dédé àsìkò yìí ẹ pẹ́kẹ́ tó worí ètò ìyá mi gbogbo ilé ńkọ́ àjíǹde ara ọmọ jẹ́ o ìtàn tòní tá a mọ̀ kà tá a tó fi ṣíde ọdún tòní tá a fi ṣíde ọdún yìí òun náà ni ìtàn inú ìwé ìtàn wa tá a ti ń kà bọ̀ tá a pè ní ọdún ayakọ ìtàn tòní òun náà ni a pè ní àǹtí oníbúrẹ́dì àwọn tó bá ti bá wa bọ̀ níbi tí a fẹnu ẹ̀gún sí ní ọdún tó kọjá wọn ó ti mọ ohun tí mo fẹ́ wí yìí àǹtí oníbúrẹ́dì òun náà ni ìtàn tí a kà lónìí ẹ bá ń tẹ́tí gbẹ̀lẹ̀jẹ́ láti gbéyàwó ọ̀rọ̀ ẹ tún jókòó ẹ wá nǹkan fìdílé dáadáa kẹtún lè gbádùn ètò tòní láti gbádùn ìtàn tá a máa mú bọ̀ yìí àmọ̀ tẹ̀wájú báyìí lórí ètò yìí ẹ bá ń tún jókòó dáadáa. ní ọ̀sán sátidé kan Rọ́láyọ̀ ń kiri búrẹ́dì lọ ní àdúgbò kan lẹ́bàá ìsàlẹ̀ ọjà ó pàdé ọ̀dọ́mọkùnrin kan tí ó ń ṣe akọ̀wé kóòtù ìbílẹ̀ ní ìlú Ayégbẹ̀gẹ́ orúkọ rẹ̀ a máa jẹ́ Bọ̀sípò Olúbi ó pe Rọ́láyọ̀ láti ra búrẹ́dì ó ra búrẹ́dì ó ní oní náírà 10 ó fún ní 100 náírà alápapọ̀ n kò mà tí ì ní sẹ́ńjì ọ̀gá báwo la ó ṣe o àbí tí o kò bá dẹ̀ máìdì ilé mi ló wà lọ́hùn yẹn tí o bá ń darí bọ̀ wálé ó lè yà wá gba owó rẹ̀ ó ṣeé ṣe kí n má gba ọ̀nà yìí padà bọ̀ wá o ẹ sì jẹ́ kí n kúkú lọ gbà á báyìí ṣé èyí tí ó wù ọ́ kò sí ikú tí kò rọ adìyẹ lọ́rùn Rọ́láyọ̀ padà lọ gba owó rẹ̀ lọ́wọ́ Bọ̀sípò ọ̀dọ́langba ni Bọ̀sípò ó ga tó ẹsẹ̀ bàtà 6 àti àbọ̀ kò sanra púpọ̀ ó dúdú gbinrin bíi kóró òṣìn àpọ́n sì ni pẹ̀lú Bọ̀sípò lórúkọ tèmi o ìwọ ńkọ́ ọmọ oníbúrẹ́dì ọmọ oníbúrẹ́dì kì í ṣe orúkọ ẹnikẹ́ni kí ni orúkọ tí àwọn òbí rẹ̀ ń pè ọ́ n kò rò pé ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ mi nìyí ẹ má pè mí ní ọmọ oníbúrẹ́dì o ẹ má pè mí ní ọmọ oníbúrẹ́dì o ṣímpù ó tún fi èèbó kún o gbọ́ òyìnbó
Rọ́láyọ̀ kò dáhùn mọ́, ó ń rò ó nínú ọkàn rẹ̀ pé ǹjẹ́ n kò ní fi ọkùnrin yìí sílẹ̀ kí ó máa bá tirẹ̀ lọ báyìí. Èmi kò rò pé náírà 10 ṣe pàtàkì ju èmi lára lọ, àbí kí ni nǹkan tí à ń sọ débi orúkọ mi. N ó padà níyìn o jàre kí àlàbọ̀rùn ó tó dẹ̀wù mọ́ mi lọ́wọ́. Àfi bí ẹni pé Bọ̀sípò mọ èrò ọkàn rẹ̀, ó ní mò ń rò pé nǹkan kan kò bàjẹ́ o, rárá o, kò sí ìbàjẹ́, ṣùgbọ́n ó dàbí ẹni pé ó lè bàjẹ́ ó dàbí ẹni pé ó lè bàjẹ́ tí mo bá lo ìṣẹ́jú kan sí kí n tó padà ní ibi tí mo dé dúró yìí. Abẹ́ẹ̀rí nǹkan báwọn, ó ní kò sí ìbàjẹ́ o, àmọ́ ó ṣeéṣe kó bàjẹ́ bóun bá tún dúró ìṣẹ́jú kan níbi tó ń wà yìí. Ọlọ́run ọba kó ṣàánú fún wa. Tí ẹ kò bá ní pé ní àfojúdi, ó tẹ́ mi lọ́rùn kí n gba owó náà ní ìgbà mìíràn, ẹ má bínú. Bí ó ṣe ń sọ̀rọ̀ tán, ó yí padà bírí, ó ṣíyàn kò dúró gbọ́bẹ̀. àǹtí oníbúrẹ́dì, Rọ́láyọ̀ kò dá lóhùn mọ́. Orí ló kó mi yọ. Ó lè jẹ́ gbọ́mọgbọ́mọ tàbí kí ni èrò ọkàn rẹ̀ kí ó tó sọ pé kí n wá lọ gba owó nílé. N kò fẹ́ mọ̀ jàre, àwítàwí, ó ń béèrè orúkọ mi. Bọ̀sípò àbí kí ni ó tilẹ̀ ní wọ́n ń pè òun. Orí mi mo dúpẹ́ o, àbí àtàbúrẹ́dì ṣe wá dogun. A máa wálé wá gbowó. Rọ́láyọ̀ kiri díẹ̀, ó ta ẹ̀yọ̀ búrẹ́dì 2, ó darí wálé. Nígbà tí ó dé ilé, ó ṣe ìtọ́jú oúnjẹ fún àwọn òbí àti àbúrò rẹ̀. Gbogbo wọn jẹun tán ni bàbá rẹ̀ pé, Rọ́láyọ̀ o. Ó ní hò bàbá mi, Ọlọ́run ló mọ ohun tí mo tún ṣe báyìí o. Ó ń rò nínú ara rẹ̀. Èmi nìyí sà, ó káre. Èmi ni mo pè ọ́, jókòó. Bàbá rẹ̀ nawọ́ sí àga kan tí ó wà níwájú rẹ̀. Rọ́láyọ̀ jókòó, ó ń wọlẹ̀, ó ń tẹ́tí sọ̀rọ̀, ó ń retí ọ̀rọ̀ tó ṣúyọ. Bàbá Rọ́láyọ̀ mẹ́nu lé ọ̀rọ̀. Mo ti rí i pé o ṣe ọmọ dáradára láàrin ẹlẹgbẹ́ rẹ. Ó jẹ́ ìfẹ́ inú rẹ láti kàwé. Ọlọ́run sì ti ràn ọ́ lọ́wọ́ láti kà á débi tó lápẹẹrẹ. Nísinsìnyí ọmọ mi, mo fẹ́ kí o sọ fún mi ohun tí ò ń gbèrò láti ṣe, nítorí mo wòye pé bí a bá kà á lé ní 2, 3, ó ti tó bí ọmọ ọdún 4 bẹ́ẹ̀ ṣá. Rọ́láyọ̀ já okùn ọ̀rọ̀ mọ́ bàbá rẹ̀ lẹ́nu. Mo ń lọ bí ọmọ ọdún 16 bàbá mi. Ọmọ ọdún 16 ni mí báyìí bàbá mi, ò káre. Mo mọ̀ pé orí rẹ pé. Ǹjẹ́ o tilẹ̀ mọ̀ wípé iye rẹ kò tó ọdún 16 ìyá rẹ kò tó ọmọ ọdún 16 nígbà tí ó bí ọ. Èmi náà tí mo sì fi ọ́ ṣe ìbí 5, bóyá ni mo lé 30 ọdún kí n tó bí ọ. Rọ́láyọ̀ gbaná jẹ, ó ní àbájọ o. Bàbá rẹ̀ ní tí kíní fi ṣe o, tí ayé mi fi rí bí ó ṣe rí náà ni. Àṣẹ ìgbéyàwó pàjáwìrì ni àwọn òbí mi ṣe. Ṣíọ̀, báwo ni ayé tìrẹ ṣe rí tí ẹnìkan kò rí o? Mo rò pé o farabalẹ̀ gbọ́rọ̀ lẹ́nu mi ni. N kò mọ̀ pé ìfun ìyá rẹ òun ló jájẹ tí ó ti wọnú ẹ̀jẹ̀ rẹ. Kò yà mí lẹ́nu pé o kò tíì rí ibìkan gbé ọ̀rọ̀ rẹ gbà láti ìgbà yìí wá. Àwọn
àwọn ẹlẹgbẹ́ rẹ tí wọ́n jẹ́ ọmọge bíi tirẹ̀ wọ́n ti relé ọkọ wọn bí ó sì ti rí náà ni ọ̀rọ̀ ẹnu rẹ̀ rí wò ó agídí ata kò tó ti ọmọ lọ o inú ilé mi sì kọ́ ló ti ta kọ́tìn mo fún ọ ní oṣù kan kí o mú ọ̀kan wálé nínú àwọn oníbàárà rẹ bí bẹ́ẹ̀ kọ́ ìkòkò kò ní gba omi kó tún gba ẹ̀yìn èmi rẹ nínú ilé yìí ó sì kúrò lẹ́ẹ̀dẹ̀ mi nítorí irú yín ń gbóyún kẹ́yìn náà ni. Rọ́láyọ̀ sọrí kọ́ omi lérò sójú rẹ̀ bàbá rẹ̀ wò bíntín òkò mọ́lẹ̀ tèmi tí mo ti sọ fún ọ àgò ni yóò dé adìyẹ o àwítà ìwí o lọ gba fọ́ọ̀mù yunifásitì bóyá irú rẹ̀ ni wọ́n ń wá lọ́hùn-ún ni o kò yé mi obìnrin ni ọ́ kàkà kí o múra sí ọjà rẹ títà tí orí bá sì bá ọ jẹ́ kí o rẹ́ni bá ọ sọ̀rọ̀ ìfẹ́ kí o tètè ya abẹ́ mọ́ àbí òkúta ni wọ́n mú lọ sí yunifásitì ni alákòóbá lọ̀rọ̀ rẹ kì í sì kó bági ènìyàn náà ní kó bá n kò sì ní jẹ́ kí o fi tirẹ̀ kó bá mi tí n kò bá ní rí bẹ́ẹ̀ tí ó bá lọ rí bẹ́ẹ̀ ńkọ́ kọ́lọ́wọ́n bá kó ṣàánú ọ̀rọ̀ mi àwa dàbí àfàdápakún tí ń jìyà ọ̀nà méjì ikún sálọ àdá tún sọnù olúwa rẹ̀ àwa di babaláwo òkè ọ̀hún wọ́n ní kó nífá wọ́n á gbà á lóbìnrin ọ̀pẹ̀lẹ̀ ìbá tún ṣètùtù ajá tún wọ̀ lọ ẹ bá mi mú o ajá tún kó sí kànga ló bá tán kàkà kí n ṣàṣedànù bíi àfàṣẹ́gbòjò ó sàn kí n kúkú fọwọ́ mi sára rindin èdè òní dì mí o láyé ń bí kọ́ kọ́lọ́wọ́n ọba kó ṣàánú ẹ̀rí àwọn bàbá míì tí wọ́n èyí fẹ́ rán ọmọ níléèwé wọ́n á ní kí lóbìnrin lọ ń kà níléèwé oníkàkà kó òun ọlọ́mọ nílé òun á yá fowó òun ó fi sára rindin kọ́lọ́wọ́n ọba kó ṣàánú fún wa. Rọ́láyọ̀ dá ọ̀rọ̀ bàbá rẹ̀ rò lọ́kàn rẹ̀ nígbà tí ó kù òun nìkan mo kẹ́yìn lọ́wọ́ ọ̀tún mo kẹ́yìn lọ́wọ́ òsì mo fẹ̀yìn lọ sí ẹ̀yìn iná láti òkè yín dé ìsẹ́yìn kàkà kí bàbá mi kó tún yìn mí ṣe ló ń yúnnú sí mi ẹni agbójú okùnlé kò má jẹ́ ní agbá o àmọ́ ẹ dúró náà o ǹjẹ́ òtítọ́ kò sí nínú ọ̀rọ̀ tí bàbá mi sọ báyìí Ọlọ́run ti ràn mí lọ́wọ́ mo ti ní ìwé ẹ̀rí oníwèé 10 bóyá tí mo bá farabalẹ̀ mo lè rí ọkọ tí yóò fẹ́ mi ṣùgbọ́n láyé ọ̀làjú yìí ṣé ìlú ayégbẹ̀gẹ́ yìí náà ni òun ó tún lọ́kọ sí gbogbo èrò mi láti kàwé dé ibi tí ọkàn mi fẹ́ yóò wá já sí pàbó ọ̀rọ̀ mi wá di kò gbóná kò tutù aláàbọ̀ ẹ̀kọ́ ta ni ìbá sọ̀rọ̀ lọ́wọ́ tí ìbá wípé yẹ́sìkẹ́ àwọn àgbà sì bọ̀ wọ́n ní pátápátá là ń fọ́jú kúnnákúnná báyìí náà láti dẹ́tẹ̀ ojú àfọ̀ọ̀fọ̀ tán ojú àfọ̀ọ̀fọ̀ tán máa ní tèmi yìí o máa fẹ́ já sí. Rọ́láyọ̀ ó pe ara rẹ̀ ó ní ǹjẹ́ èdì kọ́ leléyìí báyìí àbí tí kì í bá ṣe èdì báwo ni n ó ṣe wá já ara mi kulẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀kọ́ yunifásitì àǹfààní kò nírú o kò sì gbọ́dọ̀ jábọ́ lórí ìrònú yìí ni Rọ́láyọ̀ wà tí ó gbọ́ tí ẹnìkan pe orúkọ rẹ̀ ta tún lọ níyẹn o tí mo mọ̀ o
ó bọ́ síwájú ilé ta ni ó rí lẹ́nu ọ̀nà akọ̀wé kóòtù ìbílẹ̀. Báwo ni ẹ ṣe mọ ilé wa? Kò sí ibi tí n kò mọ̀ lágbègbè Ayégbẹgẹ́, pàápàá jùlọ mo ní láti fún ọ ní owó rẹ. Mo sì tún fẹ́ fi àsìkò yìí sọ fún ọ pé èmi kì í ṣe oníranú ọkùnrin o. Ó kàn wù mí lọ́mọ ni mo ṣe béèrè orúkọ rẹ. Báyìí tí ẹ sì ti mọ̀ pé Rọ́láyọ̀ ni mò ń jẹ́, kò séwu o. Mo nírètí pé lọ́jọ́ kan ààyè á wà láti parí ọ̀rọ̀ tí a bẹ̀rẹ̀ yìí. Tó ibi náà ni a fi mọ lónìí, ibi láfi àdàgbé ètò tòní, ibi náà ni a fi rọ̀ sí. Ẹ̀yin èèyàn mi, mo dúpẹ́ lọ́wọ́ yín lágbára Ọlọ́run. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, bẹ́ẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di. Tó bá dijọ́ mẹ́jọ á tẹ̀síwájú ní orí ìtàn yìí tí a máa tẹ̀síwájú lórí ẹ̀. Àmọ́ níbi tí a fi àdàgbé ètò rọ̀ sí lónìí náà ni wípé ibi tí Rọ́láyọ̀ ti ní tó bá tún dọjọ́ iwájú wọn ò mọ̀ tẹ̀síwájú níbi tí wọ́n fi ọ̀rọ̀ wọn kọ́tì sí. Ọlọ́run náà ló kúkú mọ aláàánú tí ó rán sẹ́dá tí ó sì ṣe ẹ̀dá lóore. Ẹ̀yin èèyàn mi, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ má gbàgbé fún ìpolówó ọjà yín nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò. Ẹ ṣeun olówó parí ìjà Elijah Morakiyan Lọ́ládé ẹ ṣé, Esther Ogunlade Dáramọ́lá ẹ ṣé, Wonder Dayo ẹ ṣeun gbogbo yín pátá náà ni mo rí lórí ètò. Ìyá mi Ṣẹ̀rí Adéwọyè ṣeun o, wọ́n ní ẹ̀kọ́ ètò ìyá Ìbàdàn, wọ́n láwọn wà lórí rédíò ní tó ẹ ṣeun ìyá mi, ojú òní tì yín, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ má gbàgbé fún gbogbo ìpolówó ọjà yín nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò. Gbogbo ẹ̀yin alájẹ bàbá lọ́jà, gbogbo ẹ̀yin òdókòwò tí ẹ fẹ́ polówó ọjà yín, tí ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ tẹ́ ń tà àti tẹ́ ń gbèsè lọ́dọ̀ yín, ẹ kàn sí wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò káfi tiwa káfi gbé tiyín lárugẹ. Gbogbo ẹ̀yin alájẹ bàbá lọ́jà, gbogbo ẹ̀yin òdókòwò, oníṣẹ́ ọwọ́, oníṣẹ́ oṣù, gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba tí ẹ fẹ́ polówó ọjà yín, gbogbo ẹ̀yin iléeṣẹ́ ńlá iṣẹ́ kéékèèké tí ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ tẹ́ ń tà àti tẹ́ ń gbèsè lọ́dọ̀ yín, ẹ kàn sí wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò. Kábàáyín fi tiwa káfi ti gbé sí yín lárugẹ, kábàáyín polówó ọjà yín kí gbogbo ayé gbọ́ kí wọ́n sì mọ̀ ìtẹ́ǹtà àti tẹ́ǹgbé ṣe. Ẹ lè kàn sí wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò tí fún gbogbo ìpolówó ọjà yín nílé iṣẹ́ wa lẹ́ni níbikíbi tí ẹ bá wà nígun mẹ́rin àgbáláyé, àbáyín polówó ẹ̀ tí gbogbo ayé gbọ́ tí wọ́n sì mọ̀ tí ẹ̀ǹgbé ṣe lọ́dọ̀ yín. Ẹ̀yin náà lè pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lónìí 07459353799 07459353799. Òun náà ni ẹ lè pè sí. Ẹ̀yin tí ẹ bá wà ní Nàìjíríà, Europe, ní igun mẹ́rin àgbáyé, ẹ tẹ́ẹ̀sí ní UK, ẹ lè pè wá sórí WhatsApp lórí +447459353799 fún gbogbo ìpolówó ọjà yín. Kò síbi tí wọ́n ti gbọ́ wa káàkiri igun mẹ́rin àgbáláyé. Bẹ́ẹ̀ bá a dò pọ̀ ẹ sì rí pé rere lọ́lọ́run. Bákan náà iléeṣẹ́ Authentic Entertainment Organization event fún gbogbo ayẹyẹ tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín, alágàdo alágàjókòó lẹ́fẹ́, event planner lẹ́fẹ́ ni, FMC fún ìnáwó yín, ìgbéyàwó, ìkómọjáde, ìrántí òkú àgbà, àjọ̀dún ìjàjọ̀dún ẹgbẹ́ òun lẹ́fẹ́ ṣe ni. Ẹ kàn sí wa nílé iṣẹ́ wa Authentic Entertainment Organization lábẹ́ àkóso ìyá Ìbàdàn yìí náà ni. Kò sí tẹ́ pè wá fún tó bá ti jẹ máa ayẹyẹ gbogbo ìpàtà náà láṣẹ o. Ẹ fẹ́ olórin fún ìjọ yín ni, ẹ fẹ́ olórin fún ìnáwó yín, fún ayẹyẹ yín, ẹ kàn sí wa nílé iṣẹ́ wa. Gbogbo ìpàtà náà Ọlọ́run fi rọ̀ wá lọ́rùn. Ẹ lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 07908025944 07908025944. Òun náà ni ẹ lè pè mí sí. Bákan náà sì rèé, ẹ lè lọ sórí Facebook page wa, ẹ follow wa, ẹ like wa ń bẹ lórí Authentic Entertainment Organization event lórí Facebook, ẹ follow wa, ẹ like page wa, ẹ máa rí àwọn iṣẹ́ wa ń bẹ. Ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín, oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹni tẹ́ bá ń jẹ́ náà ṣe wọn ẹ̀kọ́ àìbínú. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín, ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi ò ní dìkù nídè tẹ́ náwó sí lágbára ṣe Èdùmàrè. Àwa náà láàmú wá iná láàmú bá ọ lágbára Ọlọ́run. Ilé òní lé wa bẹ́ẹ̀ lọ́nà òní náà wá àní rí gbé sọnù bí ò ṣe bí ọmọ. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, ìyá Ìbàdàn yín Authentic rẹ̀ unbeatable ìyá Ìbàdàn yín náà rẹ̀ one and only presenter yín. Á sọ̀rọ̀ tẹ̀fẹ̀ tí mo ràn yájú ọmọ yín rẹ̀ ti pàṣíwájú bàbá.
sọ́dọ̀ ìjọba fún gbogbo UK Àjọkẹ́ Adé èmi dèmi lọ́mọ àgàn bèlé ọmọ àgàn òbí dúdú ẹ̀gùn létí yín ọ̀gbọ̀kàrẹ́ ìyẹn funfun ọkà bára mi ní jọjọ èmi lọ́mọ sápàlẹ́ ìpẹ̀tù ọmọ ẹ̀rọ kò yáyọ ọmọ ẹkùn tó fi torítorí ọmọ ẹkùn tó fi tìrùtìrù ọmọ ẹkùn tó fi tìbùgbà tìbùgbà lókè Ìbàdàn nílé Olúyọ̀lé nílé ìyá nílé bàbá tó bí lọ́mọ èmi lọ́mọ jẹ̀gbíjẹ̀kọ́ ọmọ àfikàrà ń fọ́rí ìlú Àìná ìlú Òjó ìlú Àjàyí olódògbò kẹ̀rìkẹ̀rì lójú ogun èmi lọ́mọ agbọ́ sásámọ́sá ọmọ agbóyàyà mọ́yà Ìbàdàn bá ní ṣọ̀rẹ́ àgbìn lójú ogun èmi lọ́mọ ògbóṣò kẹ̀mbẹ̀rẹ̀ bíi èmi lọ́mọ àjòlósàn ọmọ àgẹ̀ṣìkólé nílé ìyá nílé bàbá tó bí lọ́mọ àtúmọ̀ lónìí àtúpadà níjọ́ mẹ́jọ pẹ̀lú ògùn Ọlọ́run ọba níbẹ̀ ṣọ́ àtẹlẹsẹ̀ báyìí níbẹ̀ náà wa náà láàmú wa ẹ̀yìn náà láàmú bá o àní gbọ́kú síra wa àní gbọ́dọ̀ àmú síra wa wọ́n nítorí èmi àti ìrajà lọ́wọ́ bàbá onípò sí lágbára ṣe Èdùmàrè títí tá a tó fi pàdé níjọ́ mẹ́jọ pẹ̀lú ògùn Ọlọ́run ọba pẹ̀lú àkànṣe ètò yín ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àtúnṣe ilẹ̀ Yorùbá pẹ̀lú èmi ọmọ yín olólùfẹ́ yín ọ̀rẹ́ yín ìyá Ìbàdàn yín authentic rẹ̀ títí tá a tó fi padà níjọ́ mẹ́jọ oorun ayọ̀ báyìí lásùn àánú sunun ti kú àánú sunun tàìsàn àásùn láyọ̀ á sì lálàá ṣẹ́gun àjíjí ṣẹ́gun lágbára Ọlọ́run ẹ dákun bẹ́ẹ̀ bá rèṣù tọwọ́ kọ́mú tó fi gọ́gùn ojú ẹ má fọmú èṣù ṣeré o èṣù ò ní ṣe mí kò ní ṣẹ̀yìn kò ní yà sílé kó wa gbogbo wa lágbára ṣe Èdùmàrè títí tá a tó fi padà ní ìjọ́ mẹ́jọ ká pàdé láyọ̀ ká pàdé níre ká má dòlódì lẹ́yìn ara wa o títí ìgbà náà rèé ire ńlá ire kàbìtì kó wọlé wa wá ó dìgbà kan náà. Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe FMC fún ìnáwó yín ẹ fẹ́ alága fún engagement yín ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín ẹ má làágùn jìnnà mọ́ Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yín ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín ẹ̀yin tí ẹ̀ tí mí kan abẹ́tí ẹ̀ tí wò pé bò lè ṣe fẹ́ ṣènáwó yín ẹ má mí kàn mọ́ ẹ má fòyà ẹ má bẹ̀rù Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín ẹ má làágùn jìnnà wọ́n ń bẹ níkàlẹ̀ fún yín wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yín wọ́n bá yín mú MC alága ni olórin ni children entertainer ni gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fìkàlẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣàyẹyẹ yín ẹ̀yin ẹ pè wọ́n lónìí kò síbi tí ọwọ́jà wọn ò dé ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424
728-743 07424-728-743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lolly07@yahoo.co.uk. wọ́n ń bẹ lórí Twitter, wọ́n ń bẹ lórí Facebook. bẹ́ẹ̀ ni kò sí ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín ìrọ̀rùn ló bá dé. ẹ kàn sí wọn lónìí Authentic Entertainment Organization ìrọ̀rùn ló bá dé. ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ̀sì rí i pé rere lolúwa. Ilé bó ṣe wù ká ṣe pẹ́ lájòjò ìròyìn àkọ́tún mílíkì ayé gbọ́hàn àti ìgbàlódé kánú ni létí àṣà àti ìṣẹ̀lẹ̀ kárùn tí redé bí òǹkà níbi ọ̀rọ̀ kàbìtì tó wúwo tí kò ṣe bọ̀ bẹ́ẹ̀ bu àyàfi àlàyé ọ̀rọ̀ tó mọ́yán lórí kò sẹ́lẹ́gbẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa ọmọ ẹni oníṣẹ́ẹ̀dí bẹ̀bẹ̀rẹ̀ kábílẹ̀kẹ́ síbi ọmọ ẹlòmíì gbogbo ẹ̀yin ọmọ káàrò jíire tó fẹ́ ká jẹ́ gbogbo rẹ̀ jẹ máa bọ̀ tààrà níbi ilé rédíò tiwantiwa fún ìpolówó ọjà àti ìgbẹ́sìgà owó ìdákọ̀mù lọ́sàn-án láti jẹ́ kí ọjà rẹ̀ di ìlú mọ̀ kákárí ayé ìyá Ìbàdàn ẹ̀lẹ́ńbẹ̀ wọn ẹ máa kú iṣẹ́ ọpọlọ àti ìfaradà fún ọmọ Oòduà Elédùà yóò túbọ̀ tí ọ lẹ́yìn délẹ̀ lérí náà tó bá fẹ́ jẹ àǹfààní yìí kàn sí 07424728743 07424728743 tàbí studio number 074-593-53799 074-593-53799 níbi ká fọ̀rọ̀ wọ́rọ̀ lórí àsọ̀rọ̀